أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبه نستعين. اجاج صبي اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وأصحابه وأصحابه وسلم وسلم آمين. آمين يا الله. mo kí àfàwà àrírí رحم الله ṣe أياته. Ibrahim رحم الله ọlọ́run dákun mọ́ṣá àbíọ́mi ṣe àlékún àlùbáríkà آمين. àlékún àlàáfíà àlékún tẹríba àlékún gbígbàdúrà àlékún karama آمين. àlékún rífọ́à ọlọ́run kó mọ́ṣá àbámi ṣe fún yín gbogbo ẹni tó bá mi sàmì fún wọn ọlọ́run kó bá ń ṣe fáwa náà. آمين. mo kí ọmọ mi nábùlìsì رحم الله tó ti أياته. ń darí ètò náà ní àti àárọ̀ ọlọ́mọba ń ṣe àlékún àlùbáríkà àlékún gbígbàdúrà آمين. àlékún karama ọlọ́mọba ń ṣe fẹ́yìn náà. آمين. mo kí àwọn ajánásì afáwọ̀ àrírí mo kí àwọn ajánásì afá nábùlìsì náà àtàwọn ọmọ rẹ̀ mo kí gbogbo yín o ọlọ́run kó bá mi kí yín. آمين. mo kí chairman wa tí àti wọn ti lọ ọlọ́run kó bá wa kí wọn. آمين. mo kí ọmọ mi ajá wa Nafisat جميعا. agbára ọlọ́run tọdún tí ń bọ̀ àjọ lọ ni آمين. ọlọ́run ó sì ti ṣe ń tàn fẹ́ Àmín. Ànábì wa Muhammad. mo kí ajá Mujidat Rọ́jí Àtàkọ́fí أقوى. mo kí ajá Mujidat Damilọ́lá mo kí ajá wa Balkis gbogbo yín ni mo. أكينيو. wọ́n á kí ẹ̀yin olóríire tí ọlọ́run ka oríire mọ́ lọ́dún yìí bóyá lẹ mọ̀ pàtàkì tí oríire tẹ́ ẹ ṣe yìí o àmọ́ ẹ jẹ́ ń júwe rẹ̀ díẹ̀ fún yín ká tó ṣàdúrà. mọ́kà tẹ́yìn ń lọ yìí kì í ṣe mọ́kà kan o mọ́kà 71 lẹ́yìn kan lọ ìtorí mọ́kà jímọ̀ ni ànábì dẹ̀ sọ pé ẹni tó bá gun àràfà jímọ̀ wọ́n kọ sílẹ̀ fún pó ti ṣe àràfà nígbà 71. èèyàn wá wò ṣe wá rí sọ yẹ kéèyàn sọ àdúró rẹ yẹn nù الله. sọ yẹ kéèyàn má máa ń tó ń ṣe sọ yẹ kéèyàn dọ̀hún. mo dúpẹ́ púpọ̀ fún àfàwà àrírí tó ti bá mi yan nàna nǹkan fún yín nítorí pé ẹ jókòó mo fà nábì bẹ̀yìn tó bá ti jókòó yìí ní sọ̀rọ̀ wọn. Experience is the best teacher. mo ti ń lọ sí hajj nísìnyí di 39 years. sẹ́yìn náà wàá mọ̀ wípé màá ní experience jẹni tó kàn ká kéwú tí ò tí ì dọ̀hún lọ bí kéwú rẹ̀ bá tiẹ̀ ju tèmi lọ. torí inú tíra ló ti ń kà á. irú àwọn ọmọ mi nábùlùsì tí kéwú máa ń dààmú agbárí rẹ̀ àwọn ò tí ì lọ. kò lè ṣàlàyé ó kàn mọ́ ń gbọ́ ajára àlẹ́ àṣọ níbo ló wà lójú mọ́kà kánú lọ́wọ́ lọ. ọba mi ó wá jẹ́ kíwọ náà gan ní rẹ̀ àmín. àti gbogbo yín. àmín. ṣé rí hajj tẹ́ ń lọ yìí ó lágbára ni o àwọn èèyàn máa ń tájẹ̀ tiẹ̀ torí ọdún mẹ́wàá lọ́lọ́run máa ń rìpíìtì ẹ̀. bí n bá wá ṣàdúrà fún yín nínú àwọn hajj tí èmi ti lọ tí ń jẹ́ hajj Jímọ̀ báyìí eléyìí ló tún ṣẹlẹ̀ kẹta tọ́lọ́run tó ní kí n kó tún kádàrà so mo ti lọ hajj Jímọ̀ méjì nínú àwọn hajj tí mo ti lọ síwájú ọlọ́run tó wá kádàrà tẹ́wọ̀n pé tí n bá ṣàdúrà fún yín bẹ́ẹ̀ bá fi ṣeré ẹ̀yin lẹ sóore nu ìyá yan òun. wọ́n á dẹ̀ sẹ́ pé ó bàbá ẹ má gbowó dání. ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ pé mi ò ní í ṣe pé mi ì sáfà ilé pè àfáà kan ó dé Kaaba ló lọ wọ aṣọ ara mi ló bẹ̀rẹ̀ sí ní ṣépè fún
àwọn èèyàn ó ní wọ́n lọ sin Aláàfin. Allah. Orúkọ mùsùlùmí ló bá jáde láyé, Lámídì ní í jẹ́. Olúwa sì sọ wípé ká má tọpinpin. Alátàjẹsàsù. Ipò ọba ló tún wà. Inú àwọn tọ́lọ́run ní káfẹjọ́ wọn lẹ̀ fóun ni. Allah. Ṣùgbọ́n tí wọ́n ń ké kò yé wọn. Allah. Ṣé ọba àlú tó sì kírun tó bá wa kírun kú ṣé lè máa mú ìlú ọ̀gbọ́dọ̀ kírun fún? Allah. Àmọ́ tí wọ́n kọ́ ni abáwá o. Kẹ́yìn máa ń tí ẹ̀ ń bá ń ṣe tábà dọ̀hùn òun ni o. Tàwáàfù ni àfáà ti ṣàdúrà bí wọ́n ti ṣe àlàyé rẹ̀ fún wa yẹn. Nígbà tí mo kọ́kọ́ lọ ní 1983 ọ̀dọ́ sí egun ọ̀dọ́ wà níjọ́ náà lọ́hùn kéwò tí ìyé mi náà dáadáa Sàfà tí mo rí wà ní mò ń jí ní àárọ̀ láàárọ̀ tí mo lọ pé ọ̀ntí ọ mark mo sá yálà ya eré ní Sàfà tí mo rí wà ó fẹ́ lé ní 200 and something times. Bàbá mu lucozade boost ni o. Èmi àti Àlí ngbọ̀ ya ni àfa kan wá pàdé wa lọ́wọ́ ní ṣé ó ṣàkọ́fí kí lè máa wá mo ní nǹkan gbà lọ́dọ̀ Ọlọ́run púpọ̀ ní tàwáàfù ni ẹ̀bá máa ṣe ní ètẹ́ẹ̀fì wọn sá ìṣòro ló mú àṣà Sàfà àti Màríwá kí ni ìṣòro tí ní sí ẹ̀rọ ọmọ bí ni àbí ẹ̀ríyàwó tẹ̀fí wá ń kéré mọ́lẹ̀ ń bì. Tàwáàfù ni ọ̀dà ṣé mo ti ṣe tàwáàfù ọ̀ràn yàn tán mo wá rẹ́dì sọlọ́ náà lọ́rùn pé ẹnu ètò kù iná inú mi dùn pé àfa àti mẹ́nu bà pé èèyàn lè ṣe tàwáàfù tó ju ètò Ọlọ́run yẹn mo wá tàwáàfù yẹn mo ṣe ní 99 times. Allah. Mo sì ṣe 99 times yẹn mo repeat ẹ̀ lẹ́ẹ̀méje. Jàlámíà náà tí mo fi ṣe mo mú wálé wàláhì ilé Ọlọ́run tà tó ń lọ mo fi búra fún yín tí wọ́n bá ní ọmọ bá dákú tí mo bá gbé jàlámíà yẹn wọ̀ tí mo bá ilé fọ́ọ̀mù yóò sì jì. Ìmẹ́ni ìjọ mi ò fẹ́ sọ ní tí mo fẹ́ sọ yìí ìjọ tí mo ní káwọn ìyàwó mi ò lọ fọ jàlámíà láàmọ́ fi tí ẹ fi pamọ́ sí wọn tó ní Ọlọ́run mo ń tọ́jú kuti jàlámíà ti gbó mo lé mi mọ́mọ́ tí mo ṣe sí jàlámíà yìí má sọnù àwọn lérò pé ó ti gbó ni wọ́n kàn bá mi. Wọ́n bá fún mọ́lá. Ọ̀kárì wọ́n bá fi gba báàfù. Wọ́n fi gba báàfù. Báàfù ọ̀hún padà ti padà fọ́ nítorí náà ẹ dákun ẹ mọ eré ájì tá à ń lọ yìí kì í ṣe ájì eré o. Ọjọ́ márùn-ún àbí tá a fẹ́ fi ṣe hajj ìbọ́jọ́ márùn-ún yìí náà ni tí alukuran fi sọ pé wà máa ń ta ajal fi yawmayni àbí wà máa ń ta akhara fi yawmayni béèyàn bá fi jọ́ méjì kún tọ́jọ́ ọjọ́ méje déédéé ni béèyàn bá sì di jọ́ méjì kóònù ọjọ́ márùn-ún ó ṣe déédéé ọjọ́ márùn-ún sọ́jọ́ méje tá a fi ṣiṣẹ́ hajj yẹn kéèyàn má ṣọ̀lẹ o. Kéèyàn má ṣọ̀lẹ o. Má dá handicap o. Ẹ wo tá a bá gbéra ní ìsìn ó dàbí ẹni pọ́sẹ̀ mẹ́ta ni wọ́n lé a máa fi ṣe nínú ọ̀sẹ̀ mẹ́ta yẹn ó ń lé ọjọ́ márùn-ún péré ni a fẹ́ fi gbogbo ìyókù tí ara wa la fẹ́ fi ṣe gbogbo ìyókù tó kù tara wa la fẹ́ fi ṣe so a máa júwe àwọn lóòótọ́ kò síbi tí àdúrà kì í ti gbà ní Mẹ́kà àmọ́ àwọn àyè kan tó wà tó special béèyàn bá ń sábà aráyè jókòó kọjú síbi tí Ajára làṣíwádù wà tí ń bá ń ṣàdúrà ń bẹ Ọlọ́run kì í sábà mọ́ gbà téèyàn bá ń sábà ṣàdúrà ní Makama Ibrahim Ọlọ́run kì í sábà mọ́ gbà Hajara Ismail òun máa ń sunmi jáde báyìí téèyàn bá ráyè ṣàdúrà ń bẹ àdúrà yìí sábà mọ́ gbà wọ́n wá ń pè bìkan ní Mizabu Rahma tàbá kòyìn dé bá àwọn àníjẹ́ adó lárúbáwá oníjẹ́ odó yálà àwọn gbogbo ẹ̀ ní sọ di bídíà o
ṣùgbọ́n àwa tá a máa àṣírí tó wà ńbẹ̀ njẹ́ ń pè ní misabu rahman níbi tí àánú ọlọ́run ti ń gbà sọ̀kalẹ̀ sílé ayé látòrí Kaaba wọ́n ṣe ẹnu rẹ̀ bí ẹnu ọ̀sọ̀ọ̀rọ̀ òjò bíyàn bá dúró ńbẹ̀ bàbá ka Fátíà nǹkan báyìí mo fẹ́ ọlọ́run ó jẹ́ pé kùrìsíù lọ́mọ ni ó jẹ́ nǹkan kan lọ́mọ ni bí kí wọ́n tó lé ọ kó ńbẹ̀ sáré kà á gbogbo nǹkan lèyìn wá lè tọrọ ìyẹn ló àwàdà tí mo ṣe lórí kíní kí n tún ṣe fún yín àwọn Ìjẹ̀bú kan àti Ẹ̀gbá kan tá a kó lọ sí Mẹ́kà lọ́dún kan mo sá ń gbọ́ búrẹ̀ mi bó ṣe búrò dútọ́lá búrẹ̀ mi bó ṣe búdò dútọ́lá búrẹ̀ mi kí ni ìyá ń wí búrẹ̀ mi èmi ti rò pé búrẹ̀ mọ̀ nítorí torí ọ̀njẹ́ búrẹ́ mọ́ o mo rò pé búrẹ́ mọ̀ ni àṣé ó ń sọ pé kọ́lọ́hún ó bu owó rẹ́ òun bó ṣe bu rẹ́ odùtọ́lá tó ń ta táyà wàláhì kò ṣeré ń bẹ o ńgbà máa délé ọlọ́run bowó rẹ̀ ó kàn pàdé ẹnìkan tí ń ta kòkó orin ni ìyẹn bá ní ẹjọ́ sẹ́yìn mọ́ bí jẹ́ ń tí ń ta kòkó orin lọ́ba ló ń mọ̀ sàkí ni bí yẹn ṣe bó ṣe ní kó wá mò ń débẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni táwọn wíì ṣe dolówó nìyẹn ìyẹn gbé almost 20 million fún kó máa bóun fi lọ kó wa ṣé èèyàn wá gọ̀ wá ṣe orí olórí òní mọ báwo ni wọn náà ṣe lè rí ojú ara tiẹ̀ wàlá tanzania sí bẹ́ẹ̀ka mi náà. mina dúnìyé. bẹ́ẹ̀ la sì dé bí tá a ti fẹ́ sọ òkò nìyẹn Ẹ̀gbá ń sọ wípé a rè é ṣéta ní ìwọ rè ó mọ ìwọ àti fámìlì rẹ ìwọ rè ó mọ ohun ó ṣe fọlọ́hún èsì sọ pé ká máa sọ ẹ lóko àti wọ àtọmọ rẹ àtàyà rẹ dédé rẹ rèé o ẹ máa pín ẹ má sọ̀kò dédé rẹ rèé o ẹ mọ wọlé ọjà ẹ má sọ òkò dédé rẹ rèé o torí ẹ̀ la ṣe sọ fúnṣẹ́ rí ọlọ́run kó ṣàánú wa àwa Áfíríkà òyìnbó ò fẹ́ràn wa rárá gbogbo àwọn aláwọ̀ funfun ibi tí wọ́n lọ fi àyè tiwa sí ending of Minna ibẹ̀ ni wọ́n fi àti Lagos State o àti international tó bá wá látọ̀dọ̀ wa o àti individual o àti kìnnìkan o ending of Minna ẹ̀ ń kó ń bẹ báyìí Muzdalifa ni bẹ́ẹ̀ bá wá ahlan bi shay ahlan wa sahlan. Akí àwọn àlùfáà wa àti kí yín sílẹ̀ kí ẹ bá ń wáṣẹ́ fún àwọn àlùfáà ẹ̀dẹ̀kùn ṣé àwa lẹ́yìn ẹgbẹ́ wa ẹ̀yin ọmọ yìí ẹ wá tò sí ẹ̀yìn àwọn afárá yìí. ṣe rí ending of Minna tí wọ́n lọ fi wá sí ibẹ̀ làwa ó ti máa rìn lọ Jamra mi ìdáyà já yín o ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ o mi ìdáyà já yín o ó tó láti kábà sídìí òro ṣe láti Òṣòdì sí Agége ẹ̀ẹ́dẹ̀ lọ bẹ́ẹ̀ àlọ́ àbọ̀ tẹ̀sọ̀ kan nìyẹn oko tí a fẹ́ sọ àwọn afáàrírí wọ́n ti ṣe gbogbo àlàyé rẹ̀ kí a tó dé ẹ kọ́kọ́ ṣe àwọn kan ọjọ́ tá a máa kọ́kọ́ sọ ẹ lọ sọ ti bàbá méje òun ló lórí burúkú tó kọ́kọ́ dáràn ẹ máa bàbá ẹ wá tò sẹ́yìn báyìí ẹ̀yin afáàmì ẹ máa bàbá yìí òwò ọlọ́run mọ́jì ogun ọkọ̀ọ̀kọ́ tó o káwọn èèyàn máa wá kọjá lọ bẹ́ẹ̀ yẹn
ṣe wọn jàre ẹni tó bá fẹ́ jókòó sẹ́yìn àfa kó ń dúró kọ́mọ́tì ìwà ni gbogbo wọn ni ẹjẹ́ ògo kì í síbí ọ̀ya. Bismillah. Naam. Ẹ má di bẹ́ẹ̀ yẹn a fẹ́ pe àwọn alálàájì síbẹ̀ yẹn àwọn alálàájì àwọn yẹn torí ẹ̀ mo ṣe ní kí wọ́n máa bọ̀ àyídà àyè sì wà ń bì ẹ̀yin tí mo ní kẹ́ ẹ wá síbí yẹn kátẹ́kùn lè bá a fẹ́ sí yín ni o pàtẹ́ sì ti ẹ bá ti lè dúró mẹ́ ó yẹ ń bẹ̀rù pé àfa ẹ má dùn ó ti àfa àmọ́ ó yẹ kẹ́ ẹ mọ̀ pé mo ti pa ọjọ́kòó yẹn. Níjọ́hun tí à ń sọ òkò yìí àtàlọ́ àtàbọ̀ wàhálà ni àmọ́ wọ́n ti sọ di ìrọ̀rùn báyìí Mainaija so ní dúró ní angu 90 káwọn ìyá ilé máa rí mi Mainaija kíní yóò jẹ́ rí àwọn tí mo ń bá sọ̀rọ̀ tá n bá ń lọ tẹ́lẹ̀ tá n bọ̀ àjọ ń fàyà lu àyà ni àmọ́ gbogbo ọjọ́ tí ṣòro ń dé gbogbo àwọn àfáà tí àwọn àfáà bá ké sẹ̀ríà fún yín ẹni tẹ́yìn bá lọ bó bá ṣe ní ẹ ṣe ni ẹ ṣe ṣe o àní sọnù o gbogbo àfáà wa àgbà kan ó dá sẹ̀ríà kan lọ́dún kan ó yíwọ́ o ó láago 12 lànàbí lọ sọ̀kò pé aago 12 mú èèyàn mélòó ní ń bẹ láyé lákòókò yẹn torí ọlọ́run àfáà oko tó tún wá ní àlọ́ sọ yìí ṣé téèyàn ọba sọ sọlọ́run ọ̀gbájì rẹ̀ ní onísùnà ni ẹ ti dá nǹkan lẹ̀ àfa ọdún náà ni ọmọ Nàìjíríà 12 kú èmi pẹ̀lú bàbá aṣẹ́wù yáyá agboola ọlọ́run kó bá mi lọ́rẹ̀ ẹ̀mí wọn a dúró lórí ẹni tó kú báyìí tí mo dì wọ́n mú pé sẹ́mi pé àwọn sanra tí mo dì wọ́n mú báyìí a tẹ̀ dúró lórí ẹni tó ti kú sílẹ̀ ní wákàtí kan tá a lè mọ̀ tí kílẹ̀ ìsàn èèyàn tó bá gbéyàn ó jomi lọ o torí náà ẹ tẹ̀lé instruction gbogbo ibi tẹ́ ànábì tí ní á dúró níjọ́hun kásàdúrà ní kásìkan ni àwọn lárúbáwá náà ti rí pé èèyàn ń kú pọ̀ mbẹ́ nígbà náà wọ́n ti ń gbéyàn àràfá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń jọ àràfá là lọ béèyàn bá gbìyànjú rẹ̀ lélẹ̀ kò ní ráràfá ṣe kò ní dọ̀hún àfi ká lọ àlọ́ọ̀lẹ̀ rẹ̀ nítorí náà gbogbo ń tá a bá ní kẹ́ ẹ ṣe èèyàn ló sì ṣòro ó dà jẹ jù ẹ̀yin àfáà náà tẹ́ ń bá wa ṣiṣẹ́ àfáà wa àrírí mọ̀mọ́ ọ́n ló ní sùúrù tẹ́lẹ̀ ó lọ sọmọ pé àwọn tó ń kó lọ ìwọ̀nba amúgbó díẹ̀ ni omúlọlé tí a lọ yìí wọn náà dẹ̀ rí n tó ṣẹlẹ̀ ẹ wá wo ẹlòmíì ọwọ́ abíyín léèrè kwẹ́sàn yóò ti bíyín léèrè ẹ dákun séèyàn lè tọ̀ ń bí ẹ bá ní ẹ bọ́ ẹ̀yìn bẹ́ẹ̀ yẹn kẹ́ ẹ tọ̀ ẹ téèyàn bá tọ̀ séèyàn lè tábà tẹ bá ní ẹ lè tábà ẹ tábà ẹ dákun àgítà gbéra sáà lè gbàgbé ẹ sọ ní àbí àmúbọ̀ wọ́n tó fẹ́ lídìí èèyàn ọ̀ gbọ́dọ̀ jó sọ ọ́ àmọ́ bí èèyàn náà bá wá gbé wọ̀ náà tó bá pé bẹ́ẹ̀ bá sọnù ẹ̀ sọnù sẹ́lẹ̀ yáwèrè ni má jẹ́ ojú ẹnu bẹ̀ yẹn lọ tó tún fi pera rẹ̀ padà pé alájà àní ẹ má sọnù torí náà afáwa tá à ń retí wọn ti dé ẹ jẹ́ ká dìde ká ṣe àdúrà ẹ̀yin tí ẹsẹ̀ ń bá ń dùn àbí tẹ́ ẹ ti dàgbà ayọ̀dá fún kẹ́ ẹ jókòó lórí iṣẹ́ à amẹ́yìn tẹ́ egun bá ń bẹ lára yín ẹ máa practice egun yẹn tẹ́ ń lọ lò lọ́hùn àjọ máa dúró ṣe àdúrà yìí ni o torí náà ọlọ́run kọ́ mọ́sá àbá yín gbà á. Amina. wọ́n máa tukọ̀ malam zemzem. وما تقدموا لأنفسكم من خير
ẹ̀yin ó ti ṣiṣẹ́ ẹ̀yin ẹ jókòó. وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله وخيرا وأعظم أجرا واستغفر الله إن الله غفور رحيم استغفر الله إنه كان غفارا أستغفر 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 الله إنه كان غفارا سبحان الله إنه كان فريدا 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 لا إله إلا الله إنه كان فريدا لا إله إلا الله إنه كان وحيدا إلا الله إنه كان وحيدا لا إله 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 إلا الله إنه كان وحيدا إنه كان شكورا الحمد لله 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 إنه كان شكورا الصلاة على محمد إنه كان نبي والسلام والسلام على محمد إنه كان رسولا الصلاة على محمد إنه كان نبيا والسلام على محمد إنه كان رسولا الصلاة على محمد إنه كان نبي وسلام على محمد إنه كان رسولا الصلاة على محمد إنه كان نبيا والسلام على محمد إنه كان رسولا الصلاة على محمد إنه كان نبي
وسلام على محمد إنه كان رسولا. الصلاة على محمد إنه كان نبيا وسلام على محمد إنه كان رسولا. الصلاة على محمد إنه كان نبي وسلام على محمد إنه كان رسولا. الصلاة على محمد إنه كان نبيا وسلام على محمد إنه كان رسولا. الصلاة على محمد إنه كان نبي وسلام على محمد إنه كان رسولا. الصلاة على محمد إنه كان نبيا وسلام على محمد إنه كان رسولا. الصلاة على محمد إنه كان نبي وسلام على محمد إنه كان رسولا. الصلاة على محمد إنه كان نبيا وسلام على محمد. الصلاة على محمد إنه كان نبي وسلام على محمد إنه كان رسولا. الصلاة على محمد إنه كان نبيا وسلام على محمد. إنه كان رسولا. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الملك لا إله القدوس لا إله إلا الله السلام المؤمن لا إله إلا الله 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 لا إله القبيد لا إله إلا الله 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 العديل لا إله إلا الله 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 الجليل لا إله إلا الله 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 الأحد الصمد لا إله إلا الله 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 الجامع لا إله إلا الله 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 ولا إله غيره لا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله لا
وشكرا لله رب العالمين وشكرا لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله حمدا وثناء حمدا وثناء وشكرا لله رب العالمين وشكرا لله رب العالمين. afẹ́ wí ẹyọ kan sí la ilaha illallah kẹwàá fagùn bolúkálukú bá ṣe lè fagùn tí ànábì ní man qala la ilaha illallah famadda gufira lahu sittina zamban minal kabahir bẹ́ẹ̀ bá ṣe la ilaha illallah tó fagùn ọlọ́run ó forí ẹ̀ṣẹ̀ 100 jìn nítorí náà kọ́lọ́n ti forí jìn wá ká tó dé Mọ́kà èmi ó wí tèmi bẹ́ẹ̀ mi ṣe gùn mọ́ ẹ̀yin ẹ wí tí ń mọ́ la ilaha illallah. إله إلا الله حمدا وثناء حمدا وثناء وشكرا لله رب العالمين وشكرا لله رب العالمين. سورة الملك بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وواسر ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلنا رجوما للشياطين أعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم بئس المصير إذا لقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما لقي فيها فوج سألهم خزنة ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا النذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن يأتم الله في ضلال كبير وقالوا لو كنا نسمع ونأكل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبه فذوقوا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير فأسروا قولكم وجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق هو اللطيف الخبير هو الذي جعلكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم ما في السماء أن يخسف الأرض فإذا هي تمور أم أمنتم ما في السماء أن يرسل عليكم حاسبا فيتعلمون كيف النذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يرى إلى الطير فوقهم صافات ويكبرن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي وجد لكم يسوق من دون الرحمن إن الكافرون إلا بغرور أمن هذا الذي يسوق نمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على جيارة أما يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السماء والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذراكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوا زلفة سيئات وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله أمن معي رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فيتعلمون من في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين. الله رب العالمين. لا تزكون لغير ربك زيدة الله الله لا إله إلا هو وليعلم وغيره لا يعلم الله
الله لا إله إلا هو وإذا زكوت إلى العباد كأنما الله 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 لا إله إلا هو تذكر إيما إلى الذي لا يريم الله الله لا إله إلا هو يا ربي إني عصمتي ذنوبي كثيرة الله الله لا إله إلا هو ولقد علمت بأن أفوك قاسم الله الله لا إله إلا هو أدعوك ربي كما أمرت تضرعا الله الله لا إله إلا هو وإذا رددت يديه كما سيريم الله الله لا إله إلا هو ما لي إليك وسيلة إلى رجاء الله الله لا إله إلا هو وجميل دوني ثم إني مسلم الله الله لا إله إلا هو لا إله إلا هو لا إله إلا هو Ọlọ́run tóbi ẹ̀gbọ́n Ọlọ́run tóbi. لا إله إلا هو Ẹ̀kan sára sí ẹ̀kan sára sí. لا إله إلا هو Ẹ̀tẹ́wọ́ yín sí ẹ̀tẹ́wọ́ yín sí. لا إله إلا هو Àti tẹ́wọ́ wá sí ẹ̀ o ọba wa ńlá. لا إله إلا هو Màmá jẹ́ àkàwọ̀ wa ló fìfò. لا إله إلا هو Járe Mákà alálọ̀bọ̀ ni. Ẹni tó ti bí Ọlọ́run fún wọn. Ìyẹn tí ó bímọ Ọlọ́run fún wọn. لا إله إلا هو Mọ́sàwó wa nù bá débẹ̀ o. لا إله إلا هو Ọjà sọdún nírìn àjò wa. لا إله إلا هو La ilaha illa huwa. 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 La ilaha illa huwa. La ilaha illa huwa. La ilaha illallah. لا إله إلا الله حمدا وثناء حمدا وثناء وشكرا لله رب العالمين. وشكرا لله رب العالمين. Olúwa Allah. akanlẹ̀kùn rẹ Akọ̀lẹ̀kùn rẹ Ọlọ́run báyìí. adólẹ́nu ọ̀nà rẹ Ẹnu ọ̀nà àwọ̀ Ọlọ́run la wà báyìí. àwa olòṣì ẹrú rẹ Àwọn olòṣì ẹrú rẹ tá ní nǹkan kan á dúró síwájú ìwọ Ọlọ́run. tá a bá dúró síwájú ọba ayé Bá a bá dúró síwájú ọba ayé. ó lè ní wọ́n lọ fi mọ̀pó lé wa jáde Ó lè ní kí wọ́n lọ kó àwọn sójà wá pé ní àwọn pípù tí wọ́n wà níwájú mi ẹ bá mi tì wọ́n mọ́lé. tá a bá dúró síwájú olówó Tá a bá dúró síwájú olówó. ó lè sọ fún wa pé mi ò sí ńlé Ó lè sọ fún wọn pé ní gateman bá mi dájá sí wọn ní kó lé wọn bọ́ọ̀tà kí wọ́n sáré kàbàkàbà. ilẹ̀ ìyí Ọlọ́run ọba wa o. galakatilimoluku Gbogbo àwọn olówó ni wọ́n ti tilẹ̀kùn wọn báyìí. walaginiyahu abuwabahun Gbogbo àwọn olùlẹ̀kùn àwọn olówó ó ti tì báyìí. wa anta hayyul qayyumu Ìwọ ọlọ́ba tí kì í kú láéláé. la ta'uzuka nawmu la ta'uzuka sinnatun wala nawm Ògbé ò lè ta ìwọ Ọlọ́run á ń bèrè tàṣe wípé ní ó wàá díjú ìwọ Ọlọ́run ọba ò kì í sùn òṣọba tí ń tò gbé. wa nanu fakiruka waqifun bika ya Ọlọ́run ọba wa Allah àwa tá a
dúró síwájú ìwọ ọlọ́run olòṣì ni wá à ń rawọ́ rẹ̀ bẹ̀ síwájú ìwọ ọlọ́run ọba. fala taruddana aiban ya rabbal ọlọ́run alamin. èròǹgbà wa ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run mọ́ṣàbà wa gbà ọlọ́run bá a mú lọlé àṣẹ. àdàníyàn pa ń lọ sílé ọlọ́run. àdàníyàn pa ń lọlé ọlọ́run ni ọlọ́run o. olúwa o. ọlọ́run o. má sọ di ẹ̀ṣẹ̀ mọ́ wa lọ́wọ́. ọlọ́run má sọ di ẹ̀ṣẹ̀ mọ́ wa lọ́wọ́. ṣe ni ajá makibulan. ṣé ní ájà tí ó pé má sọ ájì wa dáńdíkàpù mọ́ wa lọ́wọ́ ọlọ́run o. wasayan magifura. ọlọ́run ṣé ní ájì tó tẹ̀ ọgbà tó tún foríjì wá lẹ́yìn rẹ̀. wahamalan salihan. ọlọ́run ájì tá a fẹ́ lọ ṣe ìjà ṣiṣẹ́ dáadáa iṣẹ́ tó lálàáfíà ọlọ́run mọ́ ṣàfihàn kí wa. watijaratan lan tabura. ọlọ́run èrè ń jẹ tó kù à ń bẹ̀ ọlọ́run má fi dun ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run dákun. olúwa o. ọlọ́run o. má sọ alówó nù lọ́hùn. má sọ wá lọ́wọ́ nù lọ́hùn ọlọ́run. má sọ á ní ẹrù nù lọ́hùn. ọlọ́run má sọ wá lẹ́rù nù lọ́hùn ọlọ́run. má sọ pásítọ̀tù wa nù. má sọ pásítọ̀tù wa nù ọlọ́run. má já wa náà sọnù. ọlọ́run má jà wá náà sọnù o. olúwa o. ọlọ́run o. má jẹ́ àṣàìsàn lọ́hùn. má jẹ́ àṣàìsàn lọ́hùn ọlọ́run. má fa ìsàn wá sí wa bá a bá délé. ọlọ́run má fa ìsàn wá sí wa bá a bá délé ọlọ́run apá lè ṣàmì dáadáa. olúwa o. ọlọ́run o. àìmọye èèyàn àìmọye èèyàn. lẹ́ẹ̀mọ bẹ́ẹ̀ bá ti dọ̀hùn. bẹ́ẹ̀ bá ti ń dọ̀hùn báyìí. kò sí irun kan tẹ́ ẹ máa kí. kò sínú kan tẹ́ kì í. ẹ máa gbọ́ àsàlátù alálẹ̀ àmúwátì yàrá àmúkùmọ́lá. ọlọ́run irun tá a fẹ́ kí a fẹ́ kírun sáwọn òkú lára ni ọlọ́run bá a kẹ́ wọn. èmi rò pé wọ́n ti kó gbogbo wọn pọ̀ ni. àròpọ̀ ti kó gbogbo wọn pọ̀ ní. gbọ́n ó tún ṣe tàmíyísù àti fáàlù. wọ́n tún ṣàlàyé ẹ̀ bí bọ́mọdé bá kú wọ́n sọ fún wa bàgbàlagbà bá kú bọ́kùnrin bá kú bóbìnrin bá kú. lóbìnrin bá tún kú wọ́n á ní ṣe mo jẹ ṣé wa mo ṣe kinní kan lọ́dún kan mo kó tẹ̀síbá ẹlẹ́gbẹ̀rún kan yẹn dání mo bá ń fa sikaru yìí o bẹ́ẹ̀ ni àwọn táwọn wí bá dé máa ń pe hajj mamunu náà mamunu mi ò dá lóhùn gbọ́yọ́ ó tún lọ pẹ́ nìkan wá wọ́n ní hajj muhammad nígbà tí ìyá mi ọ̀dẹ̀ sọ mí muhammad alájì àníkẹ́ ṣíkú òbí sẹ́ẹ̀. hajj mustapha wọ́n bá lọ pé àwọn tí wọ́n máa ń fi ìbọn sẹ́wọ̀n pé tí wọ́n bá ti pe àwọn oníjàlámí àfọ̀fọ̀ síyàn ọ̀ràn dénú òun ó kó àǹkọ́ọ̀bù sí ọwọ́ tó bá ní hajj mustapha hajj muhammad ìyá mi ọ̀sán ń báyìí ọba ní hanta sufiyum mo ní hakikiyum ó ní tijaniyum hanta mo ní la kadiriyum hanta mo ní naam ó ní هذا ممنوع من لا إله إلا الله صدق الله العظيم الهرب وشد الكفر والنفاق أنا أدعو الله باسمه في بيته وأنت تمنعني لا إله إلا الله fáwọn èèyàn. ó ní hádà rọ́jùlùmí. ó ní ọkùnrin tẹ́ ń wò yìí. arafa máa yẹ fún wa. eléyìí mọ ohun tí ń ṣe kì í ṣe pé wọ́n kàn gbé nǹkan lé lọ́wọ́ ní í ṣe ó mọ ohun tí ń wí ó mọ ohun tí ń ṣe. walakin tabana amru. àmọ́ òfin tí wọ́n fún wa láàyè yìí ni pé àfẹ́ kéèyàn ṣe irú nǹkan báyìí níbi tá a wà yìí. ó wá lóhùn ó mú mi lọ bí tí wọ́n ti máa ṣe tí wọ́n ti ní dààmú mi. ó wá lóhùn ó mú bàbá lọ bí tí bàbá ó ti máa ṣe tí wọ́n ti ní dààmú wọn. ó wá mú mi wọnú ìhò yẹn lọ. ó wá mú bàbá wọnú ìhò náà. mo wá rí maktabul ahimma. wọ́n wá rí gbogbo àwọn àyè tíra àwọn àfáà. láìbírì. wọ́n gbé tébù kọ̀ọ̀kan sí. wọ́n gbé tébù kọ̀ọ̀kan sí. ìmáàmù kìíní kan. ìmáàmù kìíní kan lélẹ́yìí. mo wá béèrè lọ́rọ̀ pé àwọn ìmáàmù wo lélẹ́yìí. àwa béèrè pé àwọn ìmáàmù wo lélẹ́yìí. wọ́n ní ìmáàmù ni àbúwá. wọ́n ní ìmáàmù àwọn òkú làwọn eléyìí o. kí ló dé wọ́n ní gbogbo òkú tó bá ti kú ní bádíà. gbogbo òkú tó bá ti kú ní gbèríko. tí wọ́n lè sin. tí wọ́n lè sin. àwọn tí wọ́n máa wá sin. àwọn tí wọ́n máa wá sin rèé. wọ́n lè tí ẹ bá ṣọ́ra. tí ẹ bá ṣọ́ra. ẹ lè fa tẹ̀síbà kan fẹ́ sọ pé màmú náà. ẹ lè fa tẹ̀síbà kan sọ pé láàyè yìí ẹ lè lò ó. a kò yín débi tẹ́ ti ráyè ṣàdúrà yín dáadáa. a kò yín débi tẹ́ ti ráyè lo tẹ̀síbà yín dáadáa tẹ́ ṣàdúrà. àmọ́ tí a bá ti pè lófin ẹ̀yin náà ẹ máa ń ru. àmọ́ tó bá ti pè lófin ibẹ̀ ẹ máa ru àsí nàìjíríà mọ́ gbà náà o. tí a bá ṣe rí lárúbáwá ní kinní kan. lárúbáwá ní kinní kan. tí a bá fi áńkọ́ọ̀pù funfun. tó bá fi áńkọ́ọ̀pù funfun gbéyàn. wọn kò ní tí ì jáde mọ́sálásí tí wọ́n fi gbà béèlì. kò ní tí ì jáde mọ́ṣáláṣí tí wọ́n fi gba béèlì rẹ̀. àmọ́ tí a bá fi dúdú gbéyàn kó mẹ́. àmọ́ tó bá fi dúdú gbéyàn kúrò bẹ́ẹ̀. yóò dẹ̀ wọ́n. yóò dẹ̀ wọ́n o. tí a bá so pupa mọ́ lọ́wọ́. tó bá so pupa mọ́ lọ́wọ́. tọ́lọ́mbà làwọn lọ gé lórí nìyẹn. tọ́lọ́mbà làwọn lọ gé lórí nù. ọlọ́run ní já bọ́wọ́. ọlọ́run ò ní já bọ́wọ́. àní sọnù.
àní sọnù lágbára ọlọ́run lágbára ọlọ́run ọlá àti tóbi ọlọ́run ọlá tí tóbi ọlọ́run ọlá àwọn àfa wa tán bá wa lẹ́nu àdúrà ọlá bàbá wa àgbà Mukhtari tí wọ́n bá wa lẹ́nu àdúrà àfa ọmọ àfa àfa ọmọ àfa wòlíì ọmọ wòlíì wòlíì ọmọ wòlíì ìmọ̀ ọmọ ìmọ̀ ìmọ̀ ọmọ ìmọ̀ sọ ibùdó wàrà yìí ẹni tó lọ ní kán lásàjẹ láyé wàtàwàdùn wọ́n sì ní tẹríba púpọ̀ àìmọye àfa àìmọye àfa mi ò fẹ́ bá wọn ṣe mọ́ bàbá ò fẹ́ bá wọn ṣe mọ́ nítorí pé gbogbo ń ta kí wọn tẹ̀lé mọ́ torí pé gbogbo ń ta kí wọn tẹ̀lé mọ́ àmọ́ àfa wọ̀ sínú àwọn àmọ́ àfa wa ni Mukhtari wọn ní sínú wọn sì ní hùwà bẹ́ẹ̀ ọlọ́run wá wọlé àwọn tí wọ́n bí wọn ọlọ́run wọlé àwọn tí wọ́n bí ọlọ́run wọlé àwọn tí wọ́n bí wọn ọlọ́run tí wọ́n bí yín ọlọ́run dákun mọ́sà bá gbàdúrà náà ọlọ́run gbàdúrà yín Àmín. kó gbàdúrà gbogbo wa ọlọ́run gbàdúrà gbogbo wa náà ọlá àti tóbi ọlọ́run ọlá títóbi ọlọ́run ọlá àjọkàn ṣoṣo ọlá ọlọ́run àjọ kan ṣoṣo ọlọ́run àdúrà àdúrà kí ni pàtàkì rẹ̀ gangan kí gangan ni pàtàkì àdúrà gangan gangan àwọn tí wọ́n lè ṣàlàyé ẹ̀ díẹ̀ àwọn tí wọ́n lè ṣàlàyé àdúrà díẹ̀ fún wa wọ́n ní àdúrà dà gẹ́gẹ́ bíi tọ́tù lára mọ́tò àti bírèkì wọ́n ní àdúrà dà gẹ́gẹ́ bíi tọ́tù àti bírèkì lára mọ́tò ni tọ́já sí pé tá a bá fẹ́ kí mọ́tò ó máa lọ bá a bá fẹ́ kí mọ́tò ó máa lọ tọ́tù là á tẹ̀ tọ́tù látẹ̀ tí ó fi gbéra tá a bá sì fẹ́ kó lọ mọ́ tá a bá fẹ́ kó lọ mọ́ bírèkì là á tẹ̀ àtẹ bírèkì yóò sì dúró tá a bá fẹ́ kọ́ lọ́hún ó ṣe nǹkan bá a bá fẹ́ kọ́ lọ́hún ó ṣe nǹkan àdúrà là á ṣe àdúrà là á ṣe tá a bá fẹ́ kọ́ lọ́hún ó ṣe tá a nǹkan bá fẹ́ kọ́ lọ́hún ó ṣe nǹkan àdúrà náà ni àdúrà náà ni a ti wá ṣe àdúrà náà báyìí a ti ṣe àdúrà náà báyìí ọlọ́run olúwa o ọlọ́run o gbígbà rẹ̀ gbígbà rẹ̀ mí ná dùá o tiwa ni ká ṣe àdúrà wà mí ń kali ìjábà tiwa ọlọ́run náà ni kò tẹ́wọ́ gbà lọ́wọ́ wa ọlọ́run ó kọ ọlọ́run kan ga jù orúkọ ọlọ́run kan ga jù tí máa ba èmi lẹ́rù tí máa ń bá àwọn bàbá lẹ́rù nífa àálùlẹ̀ rí ọlọ́run ní kò sí tí mi ò lè ṣe nítorí náà ọlọ́run ọlọ́run o fàálù rẹ̀ fàálù rẹ lèmọ́ yìí dù lìmọ́ yùrídù lórí àwọn ẹrú rẹ má ṣe lórí àdúrà ta má ṣe lórí àdúrà tá a gbà yí pé ní tó bá wù mí màá gbà bó bá sì wù mí nígbà fẹ́ kó tẹ́wọ́ gbà kíákíá ni ètò ètàwà fẹ́ ni kò ṣe fún wa èyí tá a fẹ́ ni kó o ṣe fún wa ọlọ́run nítorí à ń tàtà jídù máa tó àzíbùhù gẹ́rù náà ìwọ ọlọ́ba tí tá à ń rokọ̀ à ń tàtà jídù máa tó àzíbùhù gẹ́rù náà o lẹ́lòmíì tó lè ìwọ ò rí ó ẹ rí ẹlòmíì tó lè fìyà jẹ ńlẹ̀ àmàwọ̀ ọlọ́run mọ́ fìyà jẹ́wọ́ ọlọ́run lánàá jídù máa yàrá àmúná gẹ́rù ká ọlọ́run àwọn ò lẹ́lòmíì tí ó kẹwa tá a lọ sábà wípé ní ọlọ́run mọ́ṣáwá ṣoore báyìí fún àfiwọ́ ọlọ́run ọba náà ni ya Rabbi la tansana ọlọ́run ọba mọ́ṣáwá ṣàánú wa wá gbàdúrà wa o irhamna ya ọlọ́run Allah mọ́ṣáwá kẹwa ọlọ́run à ń bẹ̀ wọ ọlọ́run ní aka àtàwọ́ síwájú wọ ọlọ́run. al-Fatiha. bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyaka na'budu wa iyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ẹ jókòó báyìí. ẹ jẹ́ àjòkó. àmọ́ ní tí máa jẹ́ kí àdúrà gbà. ntí máa jẹ́ ká àdúrà gbà. òun náà ni ká ṣe sàrà rẹ̀. òun náà ni ká ṣe sàrà àdúrà o. olúkálùkù wa. oníkálukú wa. bàbá ṣe fẹ́ kádùá wa ó gbà tó. bàbá ti fẹ́ kádùá wa ó gbà tó. ẹ máa bọ̀ wájú báyìí. ẹ máa bọ̀ níwájú àwọn àgbàlagbà. ẹ máa mú owó àdúrà ẹ wa. máa mú owó àdúrà wa ẹ máa gbé owó àdúrà wa lẹ́ẹ̀kan náà. lábẹ́ wa kà pé màjọ́ tán lọ́wọ́ mi. àmín. màjọ́ tán nídìí mi. kò máa dá màmá nàka. kò wá tán sọ̀rọ̀ mi ọlọ́run. má jẹ́ ó tán lọ́wọ́ mi. má jẹ́ ó tán nídìí mi. ọmọ ádámà bá nàka. kò wá tán sọ̀rọ̀ mi. bínà ọba jó tùràrí àdídùn ẹ ò lè yọ. ọlọ́run má fàyè dààmú síwájú kí n tó rọwọ́ mu. bínà ọba jó tùràrí àdídùn ẹ ò lè yọ. ọlọ́run má fàyè dààmú mi síwájú kí n tó rọwọ́. Ya Allah ọba mi ọlọ́lá má fọwọ́ lẹ́ràn sọ̀rọ̀ mi gbèjà mi jẹ́ kí n rọwọ́ mu. Ya Allah ọba mi ọlọ́lá má fọwọ́ lẹ́ràn sọ̀rọ̀ mi gbèjà mi jẹ́ kí n
torí pé bólúwa bá ti gbèjà ẹ̀dá ìlúluwà rẹ̀ tó ń bínú sí ọlọ́run dákun gbèjà níjà ó gbà mí láàyè ká lè rọpẹ́ dá. Ọlọ́run bá ti gbèjà ẹ̀dá kí Olúwa rẹ̀ tún bínú sí gbèjà níjà. Bani umi ọ̀dọ̀ bàbá wa Al-Mukhtari là ń lọ mo ṣe ní ẹ farabalẹ̀ ẹ jókòó kẹ́ wá gbọ́n tí ń jọrọ̀. fa inni la qawmi siwakum la amyalu. faqad hummatil ajatu wal layl mukmirun. àsìkò ká gbọ́rọ̀ lẹ́nu bàbá wa Al-Mukhtari ló tó báyìí àsìkò náà sì tó pé ká gbọ́rọ̀ lẹ́nu ẹja farabalẹ̀. wasuddatil tiyati mataya wa arihulu. ọ̀rọ̀ tẹ́tí ń gbọ́ tẹ́tí fi ń lálàáfíà ó gbọ́ lẹ́ni tí gbèsè ayé rẹ̀ ó sì máa da. wa fil aridi mana lil karimi anil adha. bó o bá mọ bàbá wa Al-Mukhtari tẹ́lẹ̀ ọjọ́ tó o bá ti sún mọ́ wọn orí ibùtú kúrò nù ayé rẹ̀. lil karimi anil adha. ففي علما خاف الكلام تعزلوا. Téèyàn bá ń bẹ̀rù pé òun ò fẹ́ kó ṣe ó ta òun ò fẹ́ kí ìyàwó jẹ òun náà ayé tó bá ti mọ Al-Mukhtari ó ti tán. لعمرك ما في الأرض ديكن على مرئي. níbi bí Ọlọ́run ti kẹ́ bàbá wa Al-Mukhtari tó ọlọ́mọdé ó bàjẹ́ bó o bá súnmọ́ wọn ò ṣe ó kúrò nù ayé rẹ̀. سرارك با أرويبا وياكلو. tó o bá fẹ́ mẹni tó gbọ́n nù ayé irú ẹni tó gbọ́n nù ayé òun fi wájú rìn kì í fẹ́ yìn rìn ẹ̀gbẹ́ ni wọ́n fi rìn nù ayé bó bá wọ̀ tún yóò wò sí yóò wọ̀ tún yóò wò sí yóò wẹ̀yìn bó o bá fẹ́ mọ ọdún bẹ́ẹ̀ tó bá tọ̀dọ̀ bàbá Al-Mukhtari yóò yẹ ọ. ولي دونكم ألو نسي دنيا ملسون. bó o bá wo bàbá Al-Mukhtari ó rí pé àwọn tí wọ́n tẹ̀lé wọn àfáwa ni sídùn àmọ́lá. sídùn àmọ́lásùn. àwọn ìkókò tára wọn yìí àwọn tí wọ́n dó nílẹ̀ àkáyè tí wọ́n dúró tán ni wọ́n ń bẹ lẹ́yìn wọn. wàhálì kóòtù zùlùlù wàhálì fa ùjẹ́ àlù. wàhálì kóòtù zùlùlù àwọn ejò aláwọ̀ kànáńkìnì tí wọ́n léjò náà láwọ̀ lára rárá tó bá wù àwọn tí wọ́n tẹ̀lé wọn ó rí i pé kò sóòsì lára wọn. wùmùlẹ̀ àlù. padà wàhálì fa ùjẹ́ àlù. wàhálì fa ùjẹ́ àlù. wákàtírún pọ̀ lára wọn ni wọn àwọn eléyìí tó bá rí wọn ní tí wọ́n ń bẹ lápò wọn àlùbáríkà ní àsìrárù ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ má kọlù wọn. wùmùlẹ̀ àlù la mustanda òsìrìzà ìwọ̀n. bí èèyàn bá dọ̀dọ̀ bàbá Mukhtari àwọn téèyàn lè pè ní fámìlì nítorí pé ní ọ̀dọ̀ àwọn bàbá Mukhtari bó o bá ṣàṣírí tọ́dọ̀ wọn ò ní gbọ́n ta. la mustanda òsìrìzà ìwọ̀n. wàlá. لديه ولا الجانب بما جر يخزل. ó dàbí yẹn bá tún ń bọ̀ níta tó ń gbé bẹ́ẹ̀rù bọ̀ tó bá dé wọ́n sì fi sábẹ́ agbádá pé máa bọ̀ kò sí ní tí ó ṣe aburú òní ṣe ọ́. وكل أبي باسل غير أنني وكل أبي وكل gbogbo ní kálukú tí wọ́n tẹ̀lé bàbá Al-Mukhtari wọlé. وكل أبي gbogbo wọn pátá bí yàn bá lóun fẹ́ wùwà àgọ̀ sí wọn ó sì kọ́ dànù pé ibi kọ́ ló ń gbé bọ̀ padà. باسل غير أنني. wá yọ ànàní kúrò wá ní báàsì ló dẹ́rọ àná o. باسل غير أنني. bí yàn bá wojú wọn ó ti mọ̀ pa kí làwọn eléyìí àwọn tó bá kan pé ní èèyàn fẹ́ dúró dáadáa ó mọ̀ pé Al-Mukhtari ti ń bẹ lára rẹ̀ ó lágbára gan. إذا أردت أولي الطرائد أبصلوا. bó bá wọn fẹ́ mọ̀ tí bàbá Al-Mukhtari bá ṣe ó mọ̀ pé akínní ṣáájú ogun. فإن مدت الأيدي إلى زاد لم أكن. tó bá rí gbogbo èèyàn gbogbo àáfà táàfà bí ọba àṣàkọ́ bí إلى زاد لم أكن. má wàá lo alifuli mutakallimi mọ́ lo yáwù. إلى lámúyẹ̀kún. إلى زاد لم يكن. gbogbo
gbogbo àwọn àfa bá ń wọ́ káàkiri tí wọ́n ń lọlé olówó ò ní rálì mùkútárì ń bẹ̀ láyé. وإن مدت الأيدي إلى زاد لم يقوم. àwọn àfa wa ń gbà káàkiri wọn náà wọn lọ ń jòkó sábẹ́ olóṣèlú ó ti rálì mùkútárì sí ọba ní láyé ara rẹ̀. بأجله إذا جشع القوم أجله. àfáà tí ò bá ní nǹkan tí ń jẹ́ lọ́wọ́ tí ò sí gbígbàdúrà lára rẹ̀ ní wẹ́ẹ́rò káàkiri. وما ذاك إلا gbogbo eléyìí tá a wá sọ yìí ńlá بسطة عن تفضل. ọlọ́ngbọ́lá fún yàn láyé olóòní kí ó padà sórí ibú. إلا بسطة عن تفضل. oríire tọ́lọ̀ ń gbé fálì mùkútárì tó o bá sáré rẹ̀ ó mọ̀ pọ́nà jí o tí ì débi kankan. عليه وكان الأفضل المتفضل. عليه وكان الأفضل المتفضل. bí àbá wa ń wábi tí ọlá parí sí láyé tó bá ti ṣí abẹ́ bàbá wa Sheikh Al-Mukhtari yóò mọ̀ pé bẹ́ẹ̀ lọ́lá parí sí. wàlí sọ́yìnbó. má dara rẹ̀ láàmú mọ́ ọlọ́run wọlá àti tóbi ọlọ́run. àmín. wọlá la ilaha illallah. àmín. wọlá al-Qur'an al-azim bàbá wa Al-Mukhtari ọlọ́run ní fi kú payín báyìí mọ́ wa lọ́wọ́. ààrẹ ní ṣe amínà. àmín. torí pé nínú àdánwò tó máa ń dé bá Islam tí máa ń dé bá gbáyé ni pé ní béèyàn bá rí ẹni tó wúlò nínú ayé bírú ẹ̀ bá fi wá papòdà àdánwò nítorí ọ̀pọ̀ èèyàn ni ó ṣorí ibú nípa kú wọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó sì ṣorí ire tó bá wà láyé ọlọ́run má fi kú gbà yín lọ́wọ́ wa láyé. àmín. ọlọ́run wọlé àti tóbi ọlọ́run àti gbogbo ẹ̀yin àṣàhábù pátá ọlọ́run má fa burú ṣe yín láyé. àmín ya laqad Allah. ja'akum rasulun. من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. ألم نشرح بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعناك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. bàbá Al-Mukhtari gbogbo àwọn kìbìlátẹ́ẹ̀nì láti àdọ̀ àwọn alhaji wa Murtado ní Canada lọ́hùn alhaja wa Amina ní Canada bàbá Sakofi alhaja wa Fatima alhaja wa Mujere gbogbo àwọn kìbìlátẹ́ẹ̀nì pátá wọ́n ní kí ẹ gbà kí ẹ má bínú pé a kò yín lọ́nà pẹ̀lú kékeré tí a mú dání kí ẹ bá wa gbà ju bí bílí bá ṣáṣá eke bá. بالبشاشة إجمالها بالبشاشة إجمالها بالبشاشة. أعوذ بالله من الشيطان الرجيم. ما شاء الله ما شاء الله. بسم الله الرحمن الرحيم. gbogbo àwọn tá a fẹ́ délé ọlọ́run ẹ pariwo ọlọ́run pé Allahu Akbar. أم يحسدون الناس على ما مولانا آتاهم الشيخ الحاج الله أحمد. من فضله àsìdé mẹ́kà lọ́dún yìí ó gbà ká pariwo ọlọ́run ẹni Allahu فقد Akbar. آتينا على بابا والمكان. إبراهيم الكتاب والحكمة àánú ọlọ́run lọ́sàn-án àti lóru ọlọ́run yóò máa bá bàbá. وآتيناهم ما جو بعد ملكا لا إله. عظيما máa ṣàlékún àánú ẹ̀ máa ṣàlékún àlùbáríkà. إن إبراهيم العارف. كان أمة قانتا لله حنيفا مولانا الشيخ الحاج أحمد المختار. ولم يكن من àwọn bàbá tẹ ṣàdúrà pé kò ní ó rí báyìí ọlọ́run máa ṣàlékún àánú kẹwọn ọlọ́run. شاكرا سألك عنه. لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم. وإذ قال عيسى ابن النبي مريم عيسى. يا بني إسرائيل wọ́n lẹ́yìn ọmọ Israẹli ẹ̀yẹ kírun fún yìí. إني رسول Ọlọ́run ló rán الله mi sẹ́. إليكم kìí ṣe kí mo kàn yẹn sẹ́kẹ̀ wọ̀. مصدقا لما بابا والمتاع. بين يدي من التوراة gbogbo àwa alálàájì ẹ pariwo ọlọ́run. ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد الشيخ أحمد المختار. اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين.
Masha Allah. اللهم صل وسلم على سيدنا محمد صلاة الرضا. ọlọ́run bá ṣàlékún àánú bá ṣàlékún gẹ̀fà nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. ó ń dùn mí pé a mùsùlùmí tí a jókòó yìí a ṣe mùsùlùmí lásán. sallallahu alayhi wa sallam. mùsùlùmí tó ń jẹ̀ràn pé ń fẹ́ lọ mọ̀lẹ́ ọlọ́run ó sì fẹ́ lọ ra nẹ́bì ni. sallallahu alayhi wa sallam. béèyàn bá wá ní òun fẹ́ lọ kí ànábì ní Madina tí ò tí ma kí láti Nàìjíríà. sallallahu alayhi wa sallam. ó ṣeé ṣe níjọ́ tó bá débẹ̀ kan máa ní ìwọ tó wá ń kí wa ní àyín gbà tó wà lé má bá dákọ̀ wá létí wa ọ̀ ìkí wa. ẹ ń bá fẹ́ ká ànábì ó gba kíkí o. sallallahu alayhi wa sallam. wa sallam. mo kí ọlọ́run Allahu rabbul alamin. ẹni ọlọ́run bá tóbi nígbà àyà rẹ̀ torí ibi tó dáa kọ́lọ́run ti tóbi jù lára àyàn ìgbà àyà ni. ìgbáyà. Allahu akbar. ọlọ́run tóbi lójú ẹlòmíì ọlọ́run tóbi ní orí ahọ́n àwọn kan Allah. àwọn ibi tó ti wúlò jù kọ́lọ́run ó tóbi lọ́dọ̀ èèyàn nínú ọkàn ni. Allah. inú ọkàn. ṣẹlẹ̀ àwọn tọ́lọ́run bá tóbi lójú wọn gbogbo tó bá dáa tọ́lọ́run bá ṣe nìkan ni ó gbọ́ ọlọ́run tóbi. Allah. èyí tó bá ti ṣe tó kù díẹ̀ káàtó tí ò ṣe déédéé irú tóun fẹ́ yóò mọ bọ́lọ́run já ń bẹ̀ ni kò ní rọ́lọ́ mọ́ ń bẹ̀. Masha Allah. irú wọn ní rí ẹni tí ó kéré sí tọ́lọ́run wá ní ibẹ̀ lòun fẹ́ dúró sí. Allahu akbar. òun tí ń sọ bọ́lọ́run tóbi lójú òun lọ́dọ̀ àwọn kan ìjọ tó bá rí ọlọ́run lára ní rí. Allahu akbar. àwọn kan ń bẹ ọlọ́run máa tóbi lórí ahọ́n wọn ni lórí ìyẹn ahọ́n wọn. pọ̀ púpọ̀ lọ́dọ̀ àwọn àfa tí ó já sí wípé gbogbo ọ̀rọ̀ ìbẹ̀rù ọlọ́run ẹnu wa ni a ti gbọ́. sọ lẹ́yìn náà ń ṣe bẹ́ẹ̀ ó ní béèrè Masha Allah. Allah. ẹni ọlọ́run bá tóbi ní orí ahọ́n rẹ̀ kò lè Allahu akbar. ẹni ọlọ́run bá tóbi lójú ẹ̀ lásán kò lè jèrè rẹ̀ kò lè jèrè rẹ̀. ẹni tí ó jẹ́ kò débẹ̀. ẹni tí ọlọ́run bá tóbi nínú ọkàn rẹ̀ Allahu gbogbo ẹni ọlọ́run bá tóbi nínú ọkàn rẹ̀ ní àyín lónìí ọyìn méjì sókè ẹgbẹ́ Allahu Akbar. Allahu akbar kabira. mo kí anabi Muhammad sallallahu alayhi wa Alayhi wa sallam. sallam. al-Mustafa rasulullah. níta fẹ́ lọ ṣe yí anabi ni anabi ni. anabi ọlọ́run fún iyì anabi ní ràn wá náà fi ń pè wá lálàájì aṣíwájú gbogbo àwọn aláàjì lápapọ̀ ní anabi sallallahu alayhi wa sallam. Alhajjul akbar. tọ́lọ̀ ń bá wa kí anabi tán kó kẹ́ gbogbo àwọn afá wa tí wọ́n ti lọ bàbá wa gbà lórí ìjókòó yìí bàbá wa gbà. مولانا الشيخ عبد الفتاح محمد الراجي الثقافي athaqafi. Adama Allahu hayata shay. bàbá ní Mushin àti gbogbo agbègbè bẹ̀. bàbá wà nínú àwọn ìdádùn àwọn àfa ọlọ́run àwọn long staff. tí wọ́n ṣiṣẹ́ ọlọ́run tí wọ́n destiny tó fi fẹ́ pa tí ọlọ́run jẹ́ mi wọ́n tún kù. amen. athaqafi. kéèyàn manage stardom kò easy rárá kí wọ́n pè èèyàn ní pé ẹni yìí o ẹni ọlọ́run ni o ó sì níràwọ̀ kó wá rìn bí bàbá wa Àfàkọ́fí ṣe rìn a lò ó látẹ̀yìn kámẹ́rà wọ́n lò ní wọ́n ní Facebook. àtẹ̀yìn 50 years ago kádẹ̀ mọ́ wàá rí kẹ̀kẹ́ kà sí lẹ́sẹ̀ pé bómọ̀ ti rí rèé Allah. Allah. Alhamdulillah. tírú àwọn eléyìí àwọn bàbá yìí tá a bá jíṣẹ́ yẹn lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì ni ó máa wà very difficult kí a rí wọn nírú ìjókòó yìí tá a bá dẹ̀ máa rí wọn àwa náà máa ṣe ká tó rí wọn. bẹ́ẹ̀ni. àmọ́ àwa mùsùlùmí àfáà tí ò bá mọ ọlọ́run tó bá mọ àwọn mùsùlùmí yóò ṣòfò láyé yóò tún ṣòfò láyé kìyàmà. la ilaha illallah. Oh. àṣàṣì ní ìbá owó tí wọ́n jẹ́. ẹ gbọ́ ló fi já sí gbogbo ẹni tó bá fẹ́ jíṣẹ́ ọlọ́run alẹ́ yà ń yà àrífà arábàhù kọ́búlá àlẹ́kálìkọ̀ Allahu akbar. àlẹ́kálìkì kó kọ́kọ́ mọ ọlọ́run kó tó mọ àwọn tọ́lọ̀ fẹ́ràn sí. masha Allah. tó bá yẹ pé àwọn tọ́lọ̀ fẹ́ràn sí bí àwọn honorable àwọn chairman tán ní honorable yìí mùsùlùmí ni ọba yìí mùsùlùmí ni mùsùlùmí ni.
tó bá yẹ pé àwọn yẹn ló mọ̀ ẹ ti pọ̀jù bẹ̀yẹn ẹ̀jẹ̀ máa ẹ rọ́jò ti àwọn pọ̀jù ọmọ ẹ̀. ṣé ẹ̀yin náà lọ́mọ kà ní. Masha Allah. ẹ ṣeun. tọ́ tó bá yẹ pé àwọn yẹn ló mọ̀ ẹ ṣeun. yóò padà sọ gbogbo iṣẹ́ tó bá ṣe lára wọn torí kò ní jèrè lára wọn ọ̀dọ̀ Ọlọ́run nìkan jèrè tó bá wá láwọn sànwó lẹ́sàn ara wọn padà sórí ibú nù. tó bá yẹ pé bí wọ́n ṣe ní rúhù tẹ́lẹ̀ yàtọ̀ ní ó fi dàwa mùsùlùmí tán jíṣẹ́ yẹn fún la fi appreciate wọn tó ní. làbá appreciate wọn bẹ́ẹ̀. báwọn bá tiẹ̀ ṣe kankan rí lẹ́nu ìgbà tí wọ́n wà lórí ìjókòó yìí ẹ wo ntẹ̀mí bá ẹ̀wọ̀n tá a bá nínú wáàsí nínú wáàsí nínú àdúrà nínú àdúrà bá ti ń ṣe bọ́ọ̀nù. ẹ wá wo iye ọdún yẹn. láti 80s. so àmọ́ Ọlọ́run tẹ́ ẹ mọ̀ ní òjò sùn yín. Ọlọ́run tẹ́ ẹ mọ̀ ní àwọn mùsùlùmí yẹn sẹ́yìn lẹ́sàn. tó wáyé pé àwọn ẹlẹ́mọ̀ ní ẹnu ọ̀nà wọn láti máa bá yín gbogbo gbà àmọ́ Ọlọ́run lẹ mọ̀ òun lẹ ń ṣe fún bàbá àtìgbà àtàgbà Ọlọ́run nídà kẹ́kẹ́ ọdún àmín. àtàkọ́ọ̀fì. mi ò tí ì láǹfààní àti jókòó pẹ̀lú bàbá báyìí rí. ìjókòó ìparapọ̀ rí. wàhálà ètò àlà nafsi mo dẹ̀ ṣàdéhùn fúnra mi ó yọ tá a bá rí bàbá. pé bàbá nìkan kọ́ àwọn kan wà nú àwọn ìdádùn àwọn ẹni Ọlọ́run tó yá sí pé èèyàn náà mọ̀ pé wọ́n fara yẹn sí lọ́hùn gbogbo àfa tọ́lọ́run bá ṣàánú tí ò bá ṣàánú àwọn àfa àwọn èèyàn kọ́ ló máa ṣàánú àwa àfa àwọn èèyàn kọ́. bí mo ṣe wà yìí dòní mi ò ń lọ bá àwọn èèyàn pé ẹ bá mi mo fẹ́ ṣe nǹkan báyìí. bẹ́ẹ̀ ni. kódà mi yẹn tún lọ bá àwọn èèyàn pé mo fẹ́ ṣe nǹkan báyìí fẹ́ ni báyìí ẹ bá mi ṣe. ẹ bá ń ṣe rárá. sẹ́ni tí bí a mo fẹ́ ràn wọ́n mọ́ka mo wá ní ó yá ẹ bá mi ràn. bá a ràn. bàbá yìí ṣe báwọn. bàbá wa àtàkàfì. àtàkọ́ọ̀fì. fún mímọ rírì iṣẹ́ yín. iṣẹ́ tẹ̀ ń ṣe bọ̀ látàrí sáyẹ́nsì. Ọlọ́run ló máa san o. àmọ́ èyí tẹ̀mí ń ṣe yìí mò ń sọ gbogbo àwọn àfáà náà bá pàdé yín. irú yín níbi tẹ́ ẹ ti ṣiṣẹ́ yẹn dé. wọ́n ìgbésẹ̀ ìjọba nìyẹn ṣe níbẹ̀ náà ni yóò ti di gbogbo ràwọ̀ ni yóò ti gbà. àbí bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ ni yóò sì lọ máa gba pension ní First Bank. Masha Allah. ìbáwọn kó bá a kù. bàbá wa Fàdúà àtàkọ́ọ̀fì. fún àdúrà tòní tẹ̀sí fún wa ní àlìfíìlà fàdúà tẹ́yìn ti tò ní ìpẹ́ tó lè ka múlíkù lórí ìdúró. látòkè délẹ̀ múlíkù àti ìmọrírì iṣẹ́ yín yẹn. ìmọ̀rírì iṣẹ́ yín. bàbá èmi máa kóná yín pẹ̀lú 200,000 naira. 200,000. bàbá wa àṣàkọ ẹ mẹ́fà tẹ́wọ́ jáde nítorí kẹ́ ẹ ṣe tájọ táwọn ń bá yín ṣe. ẹ̀yin eléyìí bẹ́ẹ̀ ni dúró. eléyìí tí mo ṣe yìí kì í ṣe pé ẹni lọ́wọ́ ṣubú lẹ́fẹ̀ẹ́ Ọlọ́run lọ́mọ. gbé mi kalẹ̀ láti ṣe tẹ̀gì yíru wájú bí nǹkan ṣe ń bọ̀ bí ni. nǹkan ṣe ń bọ̀ ni yìí àyàkùnmọ́lá. tá a máa ń gbọ́ òun ni pé tó bá da afáàfáà àkóńjẹ pé kò da afáàfáà rí a ní estate yìí àfáà kan ló kọ́ kíní yìí àfáà kan ló ní bọ̀táfà tó bá ti da afáàfáà kan ó gbà pé orí ló yọ mí ìwọ náà lọ wá tiẹ̀. ìwọ náà lọ jẹ́ tiẹ̀. bẹ́ẹ̀ ni. Alhariri Alhariri bàbá wa sẹ́yìn àtàkọ́ọ̀fì. rọ ní sàárà ẹni tó ń gba bára tó ń fún yẹn. láyé oníbàárà onílọ́gbà. kèésì nínú súnà wọn tẹ bá ti rẹ́ni tó ń gba bára kò bá déwájú yín tẹ bá kó mẹ́ta lé lọ́wọ́ tó bá jáde síta tó bá pàdé ẹlòmíì nínú ẹni tọ́jọ́ ń gba bára kàkà tí yóò fi fún lẹ́yọ̀ kẹ́ nínú yìí tó wà lọ́dọ̀ tí yóò sọ fún pé lọ́ọ́ gbà ń bẹ̀rù. lọ́gbà bẹ́ẹ̀ o. ebi tá a ti ń pè nù ni. àtàkọ́ọ̀fì. ẹ bá pariwo lọ́n dáadáa. àwọn ò pé kí ló dé tí òfin wa máa da fáwọn oníbàárà náà àṣẹ pé àwọn kan ń gba àwọn èyí ṣe é fáwọn èèyàn ni. wọ́n yẹ ṣe báwọn èèyàn. àkàrà méje ìwọ nìkan jẹ èpè méje lọ jẹ. Masha Allah ìkọ̀ọ̀kan ó sì gbà. torí ìdí èyí bàbá wa àtàkọ́ọ̀fì. gbogbo àwọn afọ Ọlọ́run tá ń bọ̀ tabara wọn aṣíwájú wa yìí ẹ má máa sàdájẹ mọ́ ẹ máa sọ kònà kẹ́ tó máa ẹ pa àwọn máa èèyàn. ṣe dáadáa sọ́dọ̀ wọn kẹ́ tó máa pa àwọn èèyàn. torí pé ìgbàláyé kò dẹ̀ lọ bí òréré bẹ́ẹ̀ ni o yóò rà wá náà o. tó bá pẹ́ tó bá tásìkò kan níbi táwọn bàbá ṣe é dé Ọlọ́run wọlé àlùbáríkà wọn kó jẹ́ mi tiwa náà ogun àmín. ẹlòmíín náà tún dìde ara ò lè tán lọ́dọ̀ Ọlọ́run àrà ò lè tán. bọ́tà bá ti irú wọn báyẹn kò wá ń ṣàwà táwa bá ti ń ṣe é bẹ́ẹ̀ possibly ó yẹ kí àwọn mùsùlùmí tó kù náà máa wò pé ó yẹ ká máa rírì àwọn ènìyàn tó tán. ká mọ rírì wọn. àbùkù tó bá kanrú àwọn bàbá yìí ní lórí àwa la fi kàn wọ́n kì í ṣe àwọn mùsùlùmí kì í mọ́. sàwọn àwa ni. bàbá ẹ̀mí yóò àtàkọ́ọ̀fì kù ọlọ́jà rí pẹ́. mcdari tí mo ṣe yẹn níwọ̀nba ni ọba tí ma wá san gbogbo ẹ̀san yẹn tẹ́lẹ̀ Ọlọ́run bá san fún yín. Ọlọ́run ó san fún yín àmín.
Sheikh Ibrahim Ẹ̀bùnolúwapọ̀ Al-Hariri. ẹ̀bùn olúwapọ̀ Al-Hariri Masha Allah. èmi ń bẹ ṣe ń wo mi ò lọ bá alálàájì kankan nírú programu yìí torí pé tí n bá máa jáde mo gbé orúkọ ẹnìkan sórí tábùkù ò gbọ́dọ̀ kan Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. ẹ̀ẹ́dẹ̀ yòǹgbọ́ ànábì sallallahu alayhi wa sallam. tí n bá wá lọ identify mọ company kan tó lóun ṣiṣẹ́ tó lóun pọ́ńkéyàn lọ Mẹ́kà tí mistake bá wá yé níbẹ̀ yẹn wọ́n àdọ́fà rẹ̀ lẹ́yìn náà pé àwọn ṣéwù dẹ̀ wọ́n dẹ̀ certify yìí adẹ̀rẹ́ yìí náà ń bẹ̀ o lọ́jà sí pé wà very very difficult but I can say it categorically that Al-Qiblatain ó parade àwọn best yòǹbó ànábì sallallahu alayhi wa sallam. wá sínú fẹ́yìntẹ́ lọ. ó parade Qiblatain. best àwọn irinṣẹ́ best tools ọlọ́run wa kọ́ ọba wa Al-Murtada àti ìyá wa náà ṣe tó pọ̀ débi pé kò ní ìyàwó lẹ́nu ibi tẹ́jẹ́ wọn ti ń bọ̀ náà ni. ẹ̀jẹ̀ ni. káwa wàhálà wàtà náà là hàdà àfọwọ́ Sheikh Ibrahim Al-Hariri ẹ̀bùn olúwapọ̀. tẹ́ ń wò yìí. àfọ ọlọ́run tí ò lábàá wọn ni. àfọ ọlọ́run ni. àfọ iná ìkànnì kò kí. àfọ àtọ́ níbi tó ń lọ ni. àfọ náà níbi tó ń lọ. tọ́ba wa ní Al-Qiblatain ń pè mí mo rí Al-Qiblatain mo dẹ̀ rí àwọn náà òun ló já sí pé ní alẹ́ àná first flight mo bá dé kò ní àárọ̀ yìí Abuja bàbá ti dé láàárọ̀ yìí. mo dẹ̀ ń sọ fún bàbá Al-Hariri mo yé dé mo wá pè ṣé mo ti dé mo fẹ́ fi yín lọ́kàn balẹ̀ pé màá wà ní. bẹ́ẹ̀ni alhamdulillah. àfọwọ́ Al-Hariri ọ̀nà òdu dàrú mọ́ yín lọ́wọ́. àmín. iṣẹ́ àwọn ẹni àná ni Ọlọ́run níjó dàrú. àmín. ọlá Rasulullah. àmín. mo fi àwọn àgbà méjì mo fi kí gbogbo ẹ̀yin mọ́ wa. akẹ́yìn màmá wa. mo kẹ́yìn àfọwọ́. akẹ́yìn àfọwọ́. mo kí Al-Arif Billah. Al-Arifi Atijani Al-Kaulaki Senegal. ẹ máa lọ Mẹ́kà ń gbà mí. ẹ máa gbé àfa dání tẹ̀ ní mọ̀ tó dá Ọlọ́run mọ̀. tẹ́jọ́ wà nù yàrá. nínú àwọn àfa Ọlọ́run gidi tó dá Ọlọ́run mọ̀ dáadáa wọn làfa àtẹ̀mí lórí ìjọba. nínú àwọn àfa tí Qiblatain tẹ́ ń gbé lọ òní ẹ má nìkan máa ń fọ́bọ́ ẹ̀yin èrò ẹ bá dénú yàrá. àfa ìwọ náà fọ́bọ́ lórí. mo kí àfa wa mo á fi wọn kí gbogbo àwọn alálàájì lọ́kùnrin àti alálàájì lóbìnrin. mo gbà á ládùúgbà pé ẹ̀yin lẹ́ ń wò wá àwa là ń wò yín. ẹ ń lọ pẹ̀lú ẹ̀mí ara yín ni wọ́n á ní máa fún wa ní ìròpẹ́ ti tán sọ̀hún. àmín. Allahumma àmín. gbogbo ẹni bá fẹ́ lọ tó fẹ́ dé kó pariwo ọlọ́gbà Allahu Akbar. Allahu akbar. Mẹ́kà lílọ ẹni Ọlọ́run bá wù ló máa ń pè. ẹni Ọlọ́run bá wù ni ó pè lọ Mẹ́kà. ó kọjá òye pé mo mọ iṣẹ́ yẹn ṣe àbí mo ti pẹ́ lẹ́nu ẹ̀. iṣẹ́ Mẹ́kà. nǹkan àkọ́kọ́ tẹ́ni tó máa ṣiṣẹ́ Mẹ́kà máa kọ́kọ́ ní òní pé kóun gangan dá Ọlọ́run mọ̀ kó tó máa pa àwọn èèyàn pé mo fẹ́ kó yín lọ bá ilé Ọlọ́run. ilé Ọlọ́run. àbẹ̀sẹ̀ yìí hùn ẹ̀jọ̀ dalẹ̀ Ọlọ́run rú ni. yóò bá rí bẹ́ẹ̀ àtẹni tó ń kó yẹn lọ àtẹni tó ń kó lọ ẹ padà máa jà níwájú ilé Ọlọ́run ni. wàláì nínú Káàbà lẹ́tì kanra yín lẹ́sẹ̀. tọ́lọ́wọ́ tún wá pé kílẹ̀ wá yín gbogbo ẹ̀yin alálàájì lónìí nǹkan méjì mo mú wá fún yín. nǹkan méjì. ọ̀rọ̀ mi ò dẹ̀ ní pọ̀ ẹ di méjèèjì dání lágbára Ọlọ́run ẹ lọ ẹ bọ̀ tẹ́ ẹ bá di méjèèjì mú inú yín ó máa dùn pé Al-Qiblatain lè bá lọ nítòótọ́ alhamdulillah. wọ́n fún yín ní gbogbo kílíù gbogbo tí ò ṣẹlẹ̀ lọ́hùn. àṣẹ wa Al-Hariri àti bàbá Al-Hariri. mo nígbàgbọ́ pé gbogbo iṣẹ́ ta fẹ́ lọ ṣe lọ́hùn bó ṣe nira sí bó ṣe dùn sí ẹ má jẹ́ ní ó nira bàbá Ọlọ́run níjó nira ẹ sàmí Allahumma àmín. bó ṣe dùn bíi pẹpẹ súpù sí bí sẹ́dá ṣe dùn sí. wọ́n á ti ṣàlàyé ẹ̀ fún wa bẹ́ẹ̀ni. àmọ́ there is more to that. tó bá yẹ pé bó ṣe fi kíní sọ́run yẹn o fẹ́ lọ lé Ọlọ́run lọ́dún yìí tó tọ́ ọ̀fẹ́ lọ. you have to listen to me this year. Masha Allah. Al-Huda. ṣé rí ẹlòmíín lọ lé Ọlọ́run kó dá Ọlọ́run mọ̀
èyí ṣe máa ń lọ kẹ́ni tí yóò mọ̀. ẹni tó ọ̀dà mà ọ̀ lọ kí. sọ́wọ́ da náà nù. bẹ́ẹ̀ni wọ́n sẹ́ ọlọ́fẹ́ ọbẹ̀ kò ṣe pé ọbẹ̀ lọ lọ́fẹ́ o ọbẹ̀ fi owó lọ kí ẹni tó ọ̀dà mà. alájì mọ̀lẹ́ mọ̀ ń kọjá wájú rẹ̀ yìí. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ọba tí a fẹ́ lọ kí yẹn ẹ gbọ́dọ̀ mọ kí ni túmọ̀ tó fi ní àwa kí wọn àti pé kí là ń lọ ṣe ń bẹ̀. àdìákà wa bùká ni o. gbígba físà tíkẹ́ẹ̀tì jáde kò sọ pé èèyàn ti dé Mẹ́kà. àkọ́kọ́ ni pé ní àkọ́kọ́ máa ṣàdúrà ni pé olúwa ẹ jẹ́ rí yín kí o ẹ kà mí mọ́nú àwọn tó máa kí yín lọ́dún yìí. wọ́n náà sọ bẹ́ẹ̀ pé ọlọ́run ẹ kà mí mọ́ wọn. ẹ kà mí mọ́nú àwọn tí ó rí yín kí lọ́dún yìí. bẹ́ẹ̀ ni ẹnìkan gbéra ní. mo mọ nǹkan tí mo ń sọ o. bẹ́ẹ̀ ni bàbá. ṣebí ìyá kan ti àwọn ọmọ rẹ̀ ni wọ́n fẹ́ rán lọ sí Mẹ́kà wọ́n sì ti ṣe gbogbo ètò gbogbo èsì pẹ́ tán ó sì díjọ́ tí wọ́n ń lọ wọ́n sì dé ẹnu ọ̀nà ibi tí wọ́n sì wọ pléènì báyìí ìyá rí pléènì pé pléènì ni ó sì pariwo pé Allahu Akbar ọlọ́run ó ṣeun ibẹ̀ náà ló sì wọlé sí. ìyá dákẹ́ kéèrí káàbà o pléènì ni. àkọ́kọ́ nù. adẹ̀rẹ̀ lomi tọ́já sí pé lílọ Mẹ́kà rẹ̀ wọ́n àrán ó sanwó ara ẹ̀ fúnra ẹni gbogbo ètò dẹ̀ ló ṣe láti pé wọ́n ti ní físà rẹ̀ ti jáde ó kù ọ̀la sọ́túnla tí yóò padà báyìí òun ló di pé ẹ̀rí fọ náà ni kìíní kan ó ti gbàǹkárà àfi wọ̀ àwọn ẹbí ẹ̀ náà ṣe wá ń béèrè pé tọ̀ bó làwọn ṣe wá gbowó Mẹ́kà padà èyí tí mo sọ yìí kò ní jẹ́ tẹnìkan nu gbogbo ẹ̀yin tí mo rà. Àmín. ẹ máa sàmì o. tí èèyàn bá wo gbogbo ẹni tó bá ń lọ sí Mẹ́kà àtọ́dún yìí ẹni àmì ni yín o ẹni àmì ni yín mo tún sọ ẹni àmì ni yín o ẹ jẹ́ kí àkọ́kọ́ wo ètò Ọlọ́run nípa pé ájì tí èèyàn bíi 6 million máa ń ṣe lọ́dọọdún tí Saudi wá sọ pé èèyàn 1 million péré làwọn fẹ́ across the globe so eventually you are one of the 1 million that means Allah selected you. Àrífín ọlọ́ọ̀ni. kéèyàn mẹ́fà dúró kánná fẹ́ fún yẹn nìkan èèyàn mẹ́fà bẹ́ẹ̀ ti wà wájú yìí káwọn lè yọ kánná fẹ́ fún yẹn tá a là á pè lórí ibùnú gbogbo àwọn ọmọ mẹ́fẹ̀fà. ìtumọ̀ sí pé ẹni ọlọ́run bá ní kó rí ìgbà yẹn ọlọ́run fẹ́ lò ní nínú pé bá a ti múra tá à ń lọ yìí muskila ńláńlá wà ńlẹ̀ fáwọn ẹ̀ àwọn kan bẹ tí wọn lọ́mọ́gà tí wọn sì ti sọ fún wọn báyìí. wàláì tí wọn àti lọ báyìí tó bá wà nínú system wàá ti mọ tí ń ṣẹlẹ̀. téèyàn bá wà nínú sísítẹ́ẹ̀mù ọ̀rọ̀ hajj wàláì. a mọ̀ pé àmọ́ nínú àánú ọlọ́run tá a bá kìbìlàtẹ́yìn tá a bá wọn dúpẹ́ lé lórí ni pé gbogbo ẹ̀yin tó sọ fún pé ó lọ Mẹ́kà lọ́dún yìí pẹ̀lú ògùn ọlọ́run ó lọ náà. àmín. ẹ pariwo ọlọ́run dáadáa. àmín. àwọn alájí ó sàmì mọ́ ẹ sàmì. àmín. èmi fúnra mi lọ́dún yìí. masha Allah. Muhammad Rasulullah travels and tours. yàtọ̀ sí pé àwa náà ń kọ́ àwọn èèyàn pé ẹ ká lọ Mẹ́kà. bẹ́ẹ̀ni. 14 million naira ló jáde lápò mi tí mo fẹ́ ràn àwọn èèyàn lọ sí Mẹ́kà. 14 million. mo sọ fún yín pé mi ò ń ṣe ẹni níjọ́ tọ́lọ́run ti fẹ́ ràn mí àlẹ́ àrífù náà wà lórí ìjókòó yìí ó mọ̀ mí. mo sọ fọlọ́run pé yasiri lè amòrì mi ò lè tó méjì papọ̀ wàláì tó bá mọ̀ mí wàá mọ̀ pé mi mọ̀ yẹn bẹ̀. àbó mọ̀ yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. àlẹ́ àrírí gbogbo tó bá mú mi pé tọ̀ ẹjọ́ ó máa ń ní mi lára bí ìgbà tí yẹn wà nínú náà ni. bẹ́ẹ̀ni ẹ bá ń ṣe ẹ lè bẹ́ẹ̀ kírun. èyí tí mo lè bẹ̀yàn fọlọ́run o pé ṣe báyìí fọlọ́run mo dẹ̀ lè bá èèyàn bẹ ọlọ́run. bẹ́ẹ̀ni. àmọ́ kẹ́mi máa bẹ èèyàn mi ò kò ó já sí pé wọ́n á sọ fọlọ́run pé lóòótọ́ gbogbo tó dẹ̀ dà yìí kulimani arama zinata la ilẹ̀tì akharajat li ibadihi
kúlì hiya lilladhina amanu. الذين آمنوا في في الحياة الحياة الدنيا. الدنيا خالصة يوم القيامة. ọlọ́run èmi láìkì kí n fún yàn bàbá fẹ́ràn kan fún mo yẹn. dẹ̀ ń láìkì kí n yọ káwọn èèyàn mọ̀ pé tó alhamdulilayi ọlọ́run wà lára mi bí bàbá ti àmọ́ fẹ́. báwọn èèyàn ṣe máa ń rí yẹn ọlọ́run èmi ò máa ń ṣe bẹ́ẹ̀ sọ wá fún mi bẹ́ẹ̀ ni ó dẹ̀ sàdéhùn olóhùn ó fún mi. bẹ́ẹ̀ ni Alhamdulillah. iná àtọ́ iná oníṣàánú gbòà ẹ mú 1000 ṣé dáadáa tá a sì dàgbà nu. iná àtẹnà ọlọ́bẹ̀ yọ Bua. bóyá ẹ̀ka ṣẹ̀kan sókè ekele yìí inú lè fẹ́ dá kí la fẹ́ fi dà sọ̀rọ̀ alẹ́ sílẹ̀ kí. tá a bá tún rẹ́ni tọ́lọ́run tún sàánú díẹ̀ nú àwọn àfa ẹ̀ tún padà máa rí i pé ọ̀nà tóun náà tún gbà yìí náà kí ló tún dé. rough rider tún làwọn eléyìí náà èmi dẹ̀ ni mo ṣẹ́rìsì orúkọ mo tún láìkí kọ́lọ́run ó sàánú mi bóun ó ti wá sí. bẹ́ẹ̀ ni. mo wá wò ó pé ẹnìkan wà tó júwe pé téèyàn bá gba ọ̀nà yẹn ọlọ́run máa sàánú ẹ ó kọ̀ ọ́ òsè níbàjẹ́ mo lára ṣe alájí Ibrahim yẹn sí. ìyá sẹ́dá di aláwọ̀ tí a la. ṣé Ibrahim ni ẹ tó o bá so mọ́ ànábì tó wáyé pé ń tọ́ ń fẹ́ nu ẹ yóò mú ànábì kí ni mi ò dùn dára bóyá àwọn èèyàn ò mọ bóyá kàn ń gbọ́ Muhammadu Rasulullah Muhammadu Rasulullah ó ní tó bá dé ó ní tó bá yóò mú ànábì kí ni mi ò dùn dára sórí gbogbo tí àwọn èèyàn gidi ṣe láyé tó bá fẹ́ ṣerú rẹ̀ tó sì fẹ́ wọná tọ́ fẹ́ wọná tọ́ sì fẹ́ guru mọ́tò tẹni tí ó wọná ogun. tó dẹ̀ fẹ́ gúrú mọ́tò tẹ́ni tó máa wọná máa gùn. irú ìyàwó tẹni tí ó wọná ogun. ìmọ̀ kò la. ẹ yóò mú ànábì kèé ṣe ọlọ́run lọ́ọ́ so mọ́ o. ọlọ́run kọ́ o. إذا نبني أمر مدات محمدا. ẹ yóò mú ànábì ni. فيطيفني ما فوق أفكار عالمي. ó ṣeun ó ṣeun ó ṣeun. عليه صلاة الله ثم سلامه بها يسؤل الأرزاق wálé ẹ̀ṣù wálé kùtù. ẹ yóò mú ànábì kí ni mi ò dùn dára. صلى الله عليه وسلم. sórí tó o bá so mọ́ lọ́hùn bó bá so mọ́ lọ́hùn. tó o wò ó pé tí mo sọ ìkàlẹ̀ yìí ọlọ́run ni ó fún ọ. tó bá ti wọnú ilé ọlọ́run lọ́ọ́ rí àwọn tán takú tì í láti bí 20 ọdún tí ò fún wọn. wàláì kọ́dà wọlé bá bàbá rẹ̀ ń bẹ̀ tó náà bá fẹ́ wà ń bẹ̀. kéèyàn ní aládùúgbò ni mi kò sọ ẹ́ di olóríire. kò sọ àdó lórí ilé o. الله. bẹ́ẹ̀ ni sẹ́gbó as a matter of fact ìwọ tọ́lọ́ bá ti ń gbádùn jù gan ni mo dá jòkó nínú ilé rẹ̀. ìwọ tó bá ti máa dúró àṣejù gan wàláì ọ̀daràn nù. ẹ gbọ́ Allahu torí Akbar. òun mọ̀ wájú ara wa lọ. ara wa lọ ara rí. ó mọ̀ pé tó ń béèrè yẹn tó ń bá ilé fi lé ẹ lọ́wọ́ ò ní wá mọ́. ó ṣàlọ́run. ó dẹ̀ ti ń create a very better relationship láàrin ìwà àtòun láàrin. torí ìdí èyí àwọn àlẹ́ àrífù náà Bẹ́ẹ̀ni. ẹ̀kẹ́rù ń fukọ̀ra ọ̀kọ́ra. bó o bá bẹ lóhùn bọ́lá máa ilé fiẹ́ sínú sáfù wájú nẹ́tíwọ̀kì yẹn ọ̀jáde mọ́sálásí mọ́. nẹ́tíwọ̀kì yẹn máa já العارفين كذا. torí ìdí èyí ilẹ̀ àlẹ́ àrífù bìlà òyòwò ànábì ànábì Bẹ́ẹ̀ni. ṣé Ibrahim ló ń dún lára rẹ̀ òyòwò ìtumọ̀ ànábì àrífín nù sallallahu alayhi wa sallam. àrífín mọ́. náà àmọ́ tẹ̀yìn bá fẹ́ rí àánú ẹni tó lè gba ọ̀dọ̀ ẹ̀ dọ́dọ̀ ọlọ́run tí wọ́n ní dẹ́ jókòó táwọn lórí ìjókòó táwọn máa sọ pé àwa ti dé tipẹ́tipẹ́ táwọn ní ẹ̀yìn ẹjókòó ti yín ìwọ wá gbà wallahi ànábì Muhammad sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ bá yóò gbọ́ ànábì yóò dùn mí. sallallahu. عليه صلاة الله Ibi mo lọ jìnnà. ee anabi Ó ṣeun. anabi ni anabi. lórí já sí pé gbogbo àfọ ọlọ́run tẹ́ ẹ bá rí i pé ọlọ́run ṣàánú rẹ̀ tó pọ̀ ju ti àwọn tó kù lọ kì í ṣe pé àwọn tó kù ò mọṣẹ́ ẹni tó ń bá díìlì ló yàtọ̀ ni bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ yẹn bá díìlì pẹ̀lú ọlọ́run directly àwọn èèyàn ọlọ́run náà ti ní kí wọ́n palẹ̀ mọ́ ebi ká palẹ̀ mọ́ àdánwò kò ní máa sọ fọlọ́run pé ẹ wá worú wọn àwọn tí wọ́n díìlì pẹ̀lú ọlọ́run directly yẹn wọ́n lè mọ ọlọ́run lè mọ fún àwọn o kéètì ẹ fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ gbà ó dijọ́ tẹ̀bí bá fẹ́ yí bóódì àwọn máa ń fohùn lẹ̀ fọlọ́run ní àwọn Bẹ́ẹ̀ni. àlẹ́ fún Alhaji- ẹ mọ̀ gbọ́ yóò mọ̀ ní ọlọ́run sọ ọmọ pé yẹn béèrè bẹ́ẹ̀ni. Alhaji Faruq. eléyìí bẹ́ẹ̀ni. ìyí tó bá ti béèrè rẹ̀ báyẹn ọlọ́run á fi lé lọ́wọ́ àmọ́ kò ní sẹ́kù dọ́là tó bá tún ní ìdí míì yóò tún béèrè ni àwọn tí ọlọ́run máa ń fún tẹ́yẹ́yẹ́ tí wọ́n ní béèrè òun làwọn tó bá jẹ́ lásàlátù nù wọn صلى الله عليه وسلم. àwọn ẹ̀yẹ lórí ìtìjú ọlọ́run ìtìjú ọlọ́run kẹ́ mú dání bẹ́ẹ̀ ń lọ nìyẹn ọba yẹn tẹ́ ẹ bá déwájú ẹ bá dá a mọ̀ ẹ dẹ ọlọ́mọ. so ọba tá a gbúrò rẹ Nàìjíríà. mo mọ̀ tẹ́ ẹ bá dé Mẹ́kà àwọn iṣẹ́ yẹn yóò jẹ́ kẹ́yìn náà o kẹ́ mọ̀ sọ ọlọ́run fún yín kẹ́ mọ̀ ju wọn bọ́ọ̀lù ti rí fún yín ntẹ́ ẹ bá ń ṣe lọ́wọ́ ó yẹ kẹ́yìn náà mọ̀ pé ọba yìí èsì ọba tí yẹn rí fi hàn. bẹ́ẹ̀ni o Allahu Akbar. kì í sọba aláàrin fi. sẹ́rí mò ń sọ fún yín pé tẹ́ bá ti kúrò ní Nàìjíríà báyìí ẹ ti kúrò ní comfort zone yín
comfort zone yín ẹ ti jáde kó mbẹ ẹ bẹ̀rẹ̀. kódà ẹni tó lọ Mẹ́kà 13 million wà lọ́dún yìí wàláì. irú èyí tẹ̀yìn náà lọ náà ni o òun nìkan ni o ó ní 15 million wà bẹ́ẹ̀ni àwọn ní 7 million náà wà bẹ́ẹ̀ni. ṣé wàá rí gbogbo owó tó wọ́n san yẹn níjọ́ tí wọ́n bá ti kúrò ní Nàìjíríà báyìí wọ́n rí i pé Mẹ́kà yẹn ṣe pé mò ń lọ London àbí mò ń lọ Amẹ́ríkà mo wá Ọlọ́run mo ti dé ni tó bá ti wá dé Ọlọ́run wà ní èmi náà ti mú ọ ó wá kúkọ́ bẹ́ẹ̀ kó tú ọ kalẹ̀ kó tó padà sí Nàìjíríà. kó padà sí Nàìjíríà ọ̀sán dúró owó ọmọ wa lọ kó yìí. nísìn La ilaha illallah. tẹ́ ẹ bá dé Mẹ́kà àkọ́kọ́ náà ìrìn àjò yẹn ń ṣe ìrìn àjò bó ṣe wù mí mo lè ṣe bẹ́ẹ̀ ṣe jòkó yìí gbogbo ẹ̀yìn alálàájì yìí ẹ wojú ara yín dáadáa ẹ jà o. ẹ jà o ẹ tètè náà ní ilé dáadáa o. Alhariri ẹ jà Sámú. wòówò ó lè jẹ́ ni tójú rẹ̀ tutù jù lẹ́ni tí wàá wò pé jọ́ta rẹ̀ pàdé sẹ́mínà alájì yìí kò sọ̀rọ̀ rárá. wàláì. ó lè jẹ́ sí pé òun ni torí gbogbo yín ló máa padà bá ìkanra dé. bẹ́ẹ̀ni ọ̀sẹ̀ làwọn alálàájì máa yọwọ́ àwọn ọlọ́sẹ̀ kínní wa tí ó kọ́ máa ṣàlejò. ní 2019 nígbà tá a wà ní Mẹ́kà mo sọ fáwọn jàmbá tá a jọ ń lọ mo lé ẹja o àmọ́ bẹ́ẹ̀ yẹn bá sì ti jà wàhálà dénú o iṣẹ́ rẹ̀ ò pé mọ́nu o torí Ọlọ́run sọ pé alhajju. asiru ma'lumatun faman farada fihinna alhajja. Ọlọ́run lẹ́ni tó bá fẹ́ lọ Mẹ́kà nù yín o. fala rafata. má sọ̀rọ̀ pé kò sí tó kàn mí ọ̀rọ̀ sọkúsọ má bá wọn sọ. wala fusuqa. wàhálà fùsùkọ̀ tó bá wá sán lórí nílé yín tó jásí pé wọ́n lọ bá àlù kan láàfùsùkọ̀ ìjọ tó bá ti tẹ̀lé àlìkìbìlàtẹ́ẹ̀nì má ṣe wèrè. má ṣe wèrè o. wala jidala. ó mọ̀ bẹ́ẹ̀ni. kọ́ jí agbèrò wọn. ó mọ̀ ní kí ló ń ṣe yín tí máa wà Nàìjíríà àwọn ọmọọṣẹ́ máa dọ̀bálẹ̀ wájú mi báyìí wọ́n náà sọ orí tó bá wà Nàìjíríà ṣé Nàìjíríà ló wà ẹ́. wàláì. wala fusuqa. ẹ wá ní sí àfáwà tán mú wa àfáwà àlẹ́ àrírí ẹ wò wàhálà yín po wọ́n bí bára ṣe ń kan ẹni tó ń lọ Mẹ́kà ló ń kan àfáà tó fẹ́ kó wọn ṣiṣẹ́. wàláì. wala fusuqa. ẹ gbọ́ ṣe rí ìwọ tó o bá kọjú èébú àbí àbùkù sí àfáà tó kó yín lọ Mẹ́kà ó dàbí ìgbà tó ń fún un ní kírẹ́dìtì ájì tiẹ̀ ọ̀ ń já nínú báyà tó yẹ kó wà lórí fóònù tiẹ̀ ọ̀ ń fi kún torí dèdè situation kan náà lẹ́jọ́ wa ẹ sáfà ń gbọ̀hún ni. wala fusuqa. torí díẹ̀ yìí láàfùsùkọ̀. ọlọ́run ní wàhálà fùsùkọ̀ má gbé fóònù. má jẹ́ kára bí má jẹ́ kí inú rẹ lé débi pé torí tí ó jẹ ẹja ó pọ̀ ẹ máa wo nísìn ẹnìkan kọ́ ní wà nù yàrá nù yín ẹlòmíín bẹ tó bá fẹ́ sùn lálẹ́ bí gbàtí Saheed Òṣùpá bẹ̀rẹ̀ ni. bẹ́ẹ̀ni ẹlòmíín sì máa yasọ lójú oorun. ó gbọ́ àyàkọ́mọlá bẹ́ẹ̀ni ẹlòmíín ni. Allahu akbar. ẹlòmíín ò lè sùn kó mọ̀. ẹ máa gbọ́ ẹlòmíín bẹ níjọ́ tó bá ti gbọ́ kẹrẹ ẹnu lẹ̀kùn báyìí ó ti jí ẹlòmíín bẹ ó jẹ ẹsẹ̀ adìẹ ni ó jẹ ẹsẹ̀ adìẹ. yóò máa jáde yóò máa wọlé yóò máa jáde yóò máa tanná iná lásán ìdíjà Mẹ́kà bẹ́ẹ̀ alájì kí ló dé. ìjà gidi tẹ ẹsẹ̀. ẹ yòówù ànábì. Sallallahu alayhi wa sallam. ẹlòmíín dẹ̀ ń bẹ tó bá ilé gbọ́ pé èèyàn harun báyìí kò ní sùn mọ́júmọ́. kò ní sùn mọ́. ẹ máa gbọ́ gbogbo yín lẹ́jọ́ ṣe wàhálà kẹ̀kẹ́ náà. bẹ́ẹ̀ tí wọ́n wá wò pé ẹ̀jẹ̀ sáré wọlé wọ́n tẹ̀ jẹ́ wákàtí méjì àbí mẹ́ta kí n sùn ká tó mọ̀ lọ kí ni padà abáwọ̀ àrà rírí lẹ́ni tọ́lọ̀ ń bá ní kó gbé bẹ́ẹ̀ di ìrẹsẹ́gbẹ́ rẹ̀ ló bá di. Ògúndé. tó bá mú mọ́ra níjọ́ àkọ́kọ́. lọ́jọ́ kìíní. àwọn ládàá tẹ fẹ́ lọ gbà náà nù. àwọn nínú ládàánù. Ọlọ́run ti mọ̀ ló fi kóòdì wa pẹ̀lú àyà yẹn. ẹ sọ tolójú oorun ẹlòmíì bá ti sùn iṣó ni yóò máa ta gbìgbì lójú oorun bí wọ́n ṣe wá níjí dèdè bẹ́ẹ̀dì rẹ̀ eré ìtì ẹ̀sìn ni. wọ́n ní tó bá mú mọ́ra lọ́jọ́ kìíní lọ́jọ́ kejì tó bá lọ́jọ́ kẹta tẹ ẹ bá pàdé irú ẹni yẹn tẹ́yìn yẹn bá ṣe kankan ìkàrà ó ti dé. ọ̀ní sọ ti ń bí ọ̀nù mọ́ bẹ́ẹ̀ lẹ́lòmíì wà ẹjọ́ ni lórí fóònù. bẹ́ẹ̀ ni èyí ò tún wà. alẹ́ àrírí àwọn bẹ́ẹ̀ tún wà. wàláì
ní dédé àsìkò baba alamasala àsìkò tẹ́ ẹ fẹ́ sùn lòun ó ṣe fídíò. dédé àsìkò táyìn ní tọ̀bí sími la ẹ ti sáré sùn kásùbà ò tó dé o. bẹ́ẹ̀ni. hello hello. kúnlé hello. o mọ bó ṣe ń lọ alhaji tuntun. nígbà tá a jáde ṣebí tó bá padà sí nàìjíríà wàá padà pàdé kúnlé gbogbo tó fẹ́ sọ fún kúnlé lórí fóònù yìí kí ló dé tó sọ ní tó fẹ́ padà sí nàìjíríà dédé àsìkò tó ń rojọ́ sí wọn ẹ gbọ́ kò tẹ̀ ní fẹ́ lọ rojọ́ nísàlẹ̀ o a ò pé inú yàrá náà rìn gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́lọ́run ti mọ̀ pé sórí dédé ẹni tí wọ́n yé ti jù láyé ó lè ti pé dédé irú ẹni yẹn lọ́lọ́run ó gbé tì ọ́ lára ṣe ájì rẹ̀ nù sórí oníṣó ó fẹ́ ṣiṣẹ́ ájì lára rẹ̀ ẹni tó hẹ́rùn ó fẹ́ ṣiṣẹ́ ájì lára rẹ̀ ẹlẹ́jọ́ ó fẹ́ ṣiṣẹ́ ájì lára rẹ̀ gbogbo orú wọn tá má ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ nítorí padà kọ́kọ́ mọ̀ ní pé ó rẹ̀ pálá dẹ́wọ̀ tọ́lọ̀ fẹ́ gbé tèmi ni torí ìwọ àti àwọn màláíkà wọn mọ̀ wọ̀ ẹ̀yin méjèèjì ni. àwọn náà bàbá. àtàwọn ọkùnrin kan yòókù àdébí kí ni fi ọ̀nà. sallallahu alayhi wa sallam. ní àràfà 2019 yẹn kéèyàn ó kó káwọ́ bẹ̀ lọ sí Mẹ́kà kó sì tún kó padà wá Nàìjíríà. ó gbé bọ̀ ó gbé epo pupa ó gbé bọ̀ ó sì rajà lábẹ́ àfúnfún. mo ní ajibe ti la. yòókù àdébí kí ni fi ọ̀nà. sallallahu alayhi wa sallam. ìgbà ń para rẹ̀ ó lóun pàjá bàbá. kò rí ẹ̀ fún. ẹni tá a wí tí gbogbo yín bá ní ebi dé ẹfẹ kò sóúnjẹ o òun náà ní kò sóúnjẹ. yóò ní kò sóúnjẹ. ahun burúkú ń bẹnu yàrá yín tẹ̀ tí ma. ẹ gbọ́. ẹ jọ pàdé ni. bẹ́yìn bá ní ẹgbẹ́ oúnjẹ kalẹ̀ níwọ̀nba yóò bá wọn jẹ ó sì lówó olówó ni. bẹ́ẹ̀ni wàjáde náà sùúrù ra níbi oúnjẹ olóúnjẹ. òun ni ó mọ da ẹ bá ní gbóúnjẹ wàjáde náà sùúrù ra wàjáde. a ti sóúnjẹ tán nìyẹn àwọn ẹni ẹlẹ́ni. wọ́n gbóúnjẹ. ṣé wàá rí i pé wọ́n pẹ́ kẹ́tọ́ gbóúnjẹ wá ń gbà mí o oúnjẹ ò tí ì dé kò sẹ́ni tó mọ̀ pọ́kùnrin yìí ní gàrí. àti cowbell. kò sẹ́ni tó mọ̀ pé ó ní mílò ó ní cowbell ní tọ́tà ń padà sí nàìjíríà èyí sì tún dì í mẹ́rù. ní ha yóò mú ànábì kí n fi ọdún. sallallahu alaihi wasallam. bó bá fẹ́ mú lóru èmi máa ń rí inú ìmáàmù kó máa. inú léwẹ̀ wàlá fùsùkọ̀. ìmáàmù kọ́ọ̀pù lọ léwẹ̀ yóò ṣàgàdé. wàlá jídà láfilẹ̀ hajj. kéèyàn wá ó fẹ́ mu tíìnù o. yóò mú kọ́ọ̀pù lọ léwẹ̀. yóò sì mú kọ́ọ̀pù lọ sínú bedroom. sábẹ́ ara mi báyìí yóò kì bàbá ara mi báyìí yóò fi síbí sí i. torí ìdí èyí ọlọ́run ẹ prepare mind yín kalẹ̀. gbogbo nǹkan ní ó ṣẹlẹ̀ o. ẹ kọ́kọ́ lọ mọ̀ pé jọ́tẹ̀ ẹ fẹ́ jọ lò ọjọ́ tó wà nọ́mbà dì ní. Allah. Alhaji alájà níjókòó. ẹ máa gbọ́ Alhaji alájà níjókòó. gbogbo ẹni rẹ máa kà níbẹ̀ yẹn o. gbogbo ẹni rẹ máa kà nílẹ̀ yìí o. ẹ tẹ́tí ẹ gbọ́ náà sí ayé. ẹ tẹ́tí ẹ gbọ́ náà sí àmì. ilé olúwa àlà tẹ̀wé yìí o. ilé olúwa àlà tẹ̀rẹ̀ yìí. ọgbọ́n kọ́ wà láàyè mi máa ṣe kọ́. ọgbọ́n kọ́ wà láàyè mi máa ṣe kọ́. ọ̀pọ̀ sísàdúrà náà kọ́ o. ọba olúwa lókè ló pè yín. owó olúwa lókè ló pè yín. owó olúwa lókè ló pè yín. torí pé ìpè mẹ́rin sóhun ló wà o. ìpè mẹ́rin ló wà. Ànábì Ibrahima ìpè ànábì Ibrahima ó wà. ànábì Ibrahima ó dé ní. ìpè ànábì Ibrahima wà. àníṣe ìpè mẹ́ta sóhun ló wà o. ìpè mẹ́ta ló wà. Ànábì Ibrahima ó dé ní. ó dé ní. ìpè àṣetánì. ìpè ìṣèyítọ́nù ó dé jì. àṣàlá ìlú ló sí kẹta owó ọlọ́run àlà ló pè yín. owó ọlọ́run àlà ló pè yín. ẹ̀wọ̀ alájí alájà níjókòó. Alhaji alájà abẹ́yìn o. ẹ tẹ́wọ́ kẹ́tùn sàmì ẹ̀ o. ẹ tẹ́wọ́ kẹ́tùn sàmì ẹ̀ o. Ànábì Ibrahima ló máa jẹ́. Ànábì Ibrahima ló máa jẹ́. Ànábì Ibrahima ló máa jẹ́. ẹ tọ́jú àníyàn láti lé. ẹ tọ́jú àníyàn láti lé. má torí èyí lọ mọ́kà ẹ̀. má torí èyí lọ mọ́kà rẹ̀. má torí
fọ́tò fani. má torí fọ́tò lọ sárafa o. Kálíláláàjì ló ń bọ̀ yẹn. Kálíláláàjì ló ń bọ̀ yẹn. Kálíláláàjà ló wà yẹn. Ẹrántí owó pẹ̀lú dààmú. Ẹrántí owó pẹ̀lú dààmú. Ẹrántí ọjọ́ àgbéhùndé. ẹjọ́ rí ọjọ́ àgbéhùndé o. Kẹ́sìṣẹ́ àjì. láṣẹ pé kẹ́sìṣẹ́ máa kà láṣẹ pé àṣìṣe máa kà ló ṣe pé báwo dọ́rùn rí ìṣàdárafa báwo dọ́rùn rí ìyàdárafa ẹtí owó pẹ̀lú dààmú kẹ́sìṣẹ́ máa kà láṣẹ pé kẹ́sìṣẹ́ máa kà láṣẹ pé. Ẹrántí pé ìyàn jíjà ní ibẹ̀ haramu ni. ìyàn jíjà níbẹ̀ haramu ni. ẹ bá gbọ́ kí ni wo lọlẹ̀ máa gbà sí ìyẹn ni. Aláàjì Dálà. máìkì yóò sọ̀rọ̀ dáadáa ni. Ìyàn jíjà. ìyàn jíjà níbẹ̀ haramu ni. ẹ bá gbọ́ àtẹni tó jiyàn àtẹni tó bá jiyàn bẹ́ẹ̀ bá jiyàn ẹ̀yin méjèèjì ẹ̀ dààmú. Ìyàn jíjà ní ibẹ̀ haramu ni. ìyàn jíjà níbẹ̀ haramu ni. Kásáfùsì náà pẹ̀lú bàjẹ́. akẹ́ tó ń lọ mẹ́kà gẹ́fúrẹ́ndì ní lọ pàdé bẹ̀. girlfriend ní mẹ́kà. bàbá kò sí yìí tí o ti sojú yín. wàláì Alárafa mi. láìláì Alárafa mi. láìláì. bàbá tún sọ pé ìkájú wà lára mẹ́kà báyìí níjẹ̀rẹ̀ rẹ̀ ìsì tún sọ ìsì tún gbé gẹ́fúrẹ́ndì ìyàwó wà nílé ọmọ wà nílé kò ṣàdúrà fún wọn. Allah. Kásáfùsì náà pẹ̀lú bàjẹ́. kàṣí Ẹ má ṣe sí náà náà. pẹ̀lú bàjẹ́. Káfolúwa là sọ́kàn wá. Kọ́bolúwa ó gbà àjíwá. kàfọ́lùwà Gbà àjíwá. Kọ́bolúwa ó gbà àjíwá. Alhaju aṣírù màlúmáàtù. Oya, oya. ọlọ́ni ọlọ́run níjà sẹ́wọ̀n láyé o Àmín. ẹ sàmì dáadáa o Allahumma amin. wàláì tẹ bá dé Mínà láàrin àsìkò tẹ bá jọ wà Mínà èèyàn ò yàtọ̀ sẹ́lẹ̀wọ̀n torí nǹkan mẹ́ta ní jẹ lẹ́wọ̀n yíyà ẹlẹ́wọ̀n ò ní táìmù ara rẹ̀ ẹlẹ́wọ̀n ò ní choice àbí bẹ́ẹ̀ kọ́ ẹlẹ́wọ̀n ò lè sọ pé kò ní freedom ó di mélòó ó di mẹ́ta tẹ́ ẹ bá wà ní Mínà ẹ ní táìmù ara yín ẹ dẹ̀ ní choice ẹ ní choice o ní Mínà. oúnjẹ tó bá jàǹdà wọ́n máa ń sáfù àwọn ẹlẹ́wọ̀n náà ni wàláì wàláì ẹ jẹ wà. sẹ́ńgbó ẹ jẹ́ wà ẹ jẹ ẹwà ní Mínà. lẹ́yìn bẹ́ẹ̀ wàláì kò dẹ̀ sí freedom kò sí Mínà freedom. kọjá pé ẹ̀yin ẹjọ́kó náà ń bọ̀ ọ̀ ń bọ̀ ń bọ̀ tó bá ti wà ń bẹ̀ ọ̀ wà ń bẹ̀ nìyẹn béèyàn bá wà níbẹ̀ ẹ̀yin náà imagine kéèyàn mú aṣọ ọ̀kan ṣoṣo sára fún ọjọ́ mẹ́ta kó sì Ọjọ́ má change mẹ́ta. rẹ̀ Allahu akbar. ọlọ́run jẹ́ kó ẹ máa mọ̀ pé òun tà fẹ́ fira àwọn hàn yín pé èmi ni tó o bá ti wá lè ṣe sùúrù gbogbo tí mo kà á lẹ̀ yìí ntọ́lọ̀ fẹ́ fún wa lára Mákà ó tóbi ó pọ̀. Wa ma taf'alu min khairin ya'lamuhu Allahu. ẹ̀yin náà wo Ànábì sọ fún wa pé alhajjul mabrur laysa lahu jazaa'un illa al-jannah. ọlọ́run ní gbogbo tí mo kà á lẹ̀ yìí tó bá lè mú tó mójú kú òun bẹ̀ tó ṣiṣẹ́ yẹn bó ṣe ní kó o ṣe ọlọ́run ní màá fún ẹ láti Jánnà ní sáà wàá Jánnà tóbi. ẹ̀yin májì ká sọ fún yín gbọ́dọ̀ fún yín físà Amẹ́ríkà tẹ̀ bá ti ṣe hajj láti pé orí gbogbo àwọn alálàájì máa pé abáwálẹ̀ àrírí ẹni tí ò bá la Amẹ́ríkà rí tá a sọ fún pé Mákà tẹ́ ń lọ òfin báyìí nǹkan báyìí nǹkan báyìí ẹ pa mọ́ o tẹ́ ẹ bá ṣe tó bá tẹ́ mi lọ́kùnrin ẹ̀ ló gun Ọlọ́run tẹ́ ẹ bá ti dé àáfún yín ní físà Canada wọ́n tẹ̀lé wa lọ Mákà lẹ́ẹ̀rí kéri wọ́n pè é Masha Allah. wàláì.
torí ó dàbí pé ó ní nǹkan tó ń fẹ́ gbà lẹ́yìn yẹn ọlọ́run wá sọ fún ẹ pé kìí ṣe visa Canada mo fẹ́ fún ẹ kò ń ṣe ti UK kò dà ń ṣe ti America tó o bá ṣe tó bá pé laysa lahu jazaa'un illa Jannah. ó tóbi àṣetà fà tó o bá mọ tọ́lọ̀ bá fẹ́ fún wa gbogbo tó o bá rí lára Mẹ́kà kò yẹ kó complain má complain o. wàá ṣe complain ọlọ́run tó o bá ti ṣe é láṣẹ pé kódà tó o bá dé tọ́rọ̀ míì bá wà láàrin òun àti ẹ máa yanjú ẹ ìwọ tó o ṣe é tó ń gbà yẹn o ti ní tíkẹ́ẹ̀tì àlìjẹ́nà lọ́wọ́ torí ìdí èyí torí báyìí ẹ jẹ́ kí apalẹ̀mọ́ kan wa ẹ palẹ̀ mọ́ ọkàn yín o. ká dẹ̀ ṣàdúrà ẹ dákun ẹ ṣàdúrà. èmi egungun mi le kò sí wèrè egungun mi le ó kọ́ o Samari máa ń wó. Samari òní bàbá ń sọ yẹn o Samari máa wó. wọ́n láwọn àti bàbá Shehu Musa gbọ́lá Yahya radiyallahu ta'ala ni wọ́n láwọn dúró lórí òkú èèyàn ó dàbí 2017 ní kinní yẹn ṣẹlẹ̀ àbí 16 bẹ́ẹ̀ni. mo ṣe mọ̀ pé nígbà yẹn náà ní stampede yẹn tó lágbára gẹ́ Ọlọ́run o. 2017. wọ́n lọ àtòkè báyìí yẹ́ wọ́n ní wọ́n fi helicopter báyìí ni wọ́n fi ń gbé omi tán rọlé àwọn èèyàn lórí wọ́n dúró lórí òkú èèyàn for some minutes pé àwọn ò gbọ́dọ̀ hours wọ́n ní hours pé bàbá wa olóògbé ṣubú àwọn ò gbọ́dọ̀ ṣubú àwọn àjọ dúró lẹ́yìn ara wọn báyìí. bẹ́ẹ̀ni kò ní sí yóò ṣe àwa ṣiṣẹ́ lẹ́yìn ìfọwọ́sowọ́pọ̀. torí ìdí èyí Allahu Akbar. bá a bá lọ Mẹ́kà Ọlọ́run o. Ọlọ́run máa ń sọ ẹlòmíì Ọlọ́run ó sọ pé ẹlòmíì. ó ń dáràn ń rí Ọlọ́run fín ní Nàìjíríà Ọlọ́run á fọwọ́ lẹ́rán báyìí pé ọ̀rì wọ́n fún un lọ́wọ́ Mẹ́kà ọ̀wà La ilaha illallah. you go hear when You go collect. you go ṣé kí ni You go collect. yòówù ànábì kí ló bí ó lò Woto. Sallallahu alayhi wa sallam. tí ẹnu sọ̀rọ̀ Mẹ́kà rẹ̀ ó máa dàbí ìgbà kọ́ ló ń pè wá ó wá bá wí Wá jìyà. Ẹ sọ̀rọ̀ yájú ni. pé so ní Yájú ni. Ìyá Àràfá. sẹ́ẹ̀dẹ̀ rí gbogbo ẹ̀yin mọ́mọ́ wa Alájà Àràfá la fún. yòówù ànábì Masha Allah. Ẹ yà wá. ẹdùn náà ní tẹ́ bá ń lọ ọkàn yóò wà lókè tẹ́ bá débẹ̀ tẹ́ bá wà láàrin iṣẹ́ tán yóò yọ ọlọ́kàn yín pátápátá Yóò yọ o. ẹ máa wò ó pé ṣé ìsìlámù lè báyìí ni Bẹ́ẹ̀ni o. ìyá kan Ìyá náà. àwa ní Èmi ìyá náà sọ̀kalẹ̀ sínú. ìyá rẹ̀ kí n sọ̀kalẹ̀ mi o ọmọ rẹ̀ ló rán lọ Mẹ́kà inú rẹ̀ sì ń dùn Ọmọ rẹ̀ ló ràn inú rẹ̀ nù. ọmọ mi Mẹ́kà lọ́dún inú rẹ̀ nù Ó yìí ti sọ fún bàbá ẹ bá ń ṣàdúrà fọmọ mi yìí kó mọ̀ kú. ó ṣàdúrà yẹn tó pọ̀ Ó ṣe. fọmọ yìí Allahu Akbar. mo ní kí n tó mo fẹ́ Mẹ́kà ó sì ṣe é fún mi Ó ṣe fún mi lọ́mọ yìí. ẹ bá ń ṣàdúrà fún tó pọ̀ Ahan. àwọn ṣàdúrà tán adé àràfà bí ayẹyẹ bó ṣe tẹ́lẹ̀ mọ̀ ní abẹ́ tẹ́ǹtì yẹn níbi tí wọ́n máa fi ẹ́ sí ìjòkó bíbẹ̀ kọ́ Jòkó mbẹ́. Tọ́ ọ bá wo èrò ọ̀lọ́lé mọ́. tọ́ ọ bá ilé bọ́ sí abẹ́ tẹ́ǹtì tí èsè ti yín tó bá máa gbà á jáde báyìí àlàtóòlù nìyẹn Ghana ní straight. ó lè jásí pa àárín àwọn ará Sudan wà padà ló jásí Ọ̀daràn nù. bá a ṣe dé àràfà láàárọ̀ tán Bẹ́ẹ̀ni. ní àti alọ́ọ̀lẹ́ bí ayẹyẹ ṣe Ó lọ ó tọ́ kú ni o. onílé tọ̀fán Bẹ́ẹ̀ni. bí ìyá ṣe Ranfọ́. ó ṣe dànù Òun ló jẹ́ ranfọ́. ìyá bá rìn lọ ó sì ti sọnù lákọ̀ọ́kọ́ ó ti sọnù lẹ́lẹ́kejì Ẹlẹ́kejì. ó ti sọnù lẹ́lẹ́kẹta Ẹlẹ́kẹrin. ṣẹ́wárí tíjọ́ àràfà yìí tí ìyá lóhùn kan fẹ́ lóhùn fẹ́ tọ̀nà kì í sì ṣe ìyá tí máa ń ṣojú mi ò tó Rárá o. Ìyá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. wàlá ìyá tó kẹ́mu ni ló bá rìn lọ nígbà tí ó di pé awi tó wẹ̀ ìyá ò mọ ibi tó wà má eré ni ẹ máa ń wá ìyá bó ni ìyá tún lọ báyìí kíní kankan kò sí fóònù kò sí kankan lọ́wọ́ màmá nígbà tó wá yá Ọlọ́run bá ní kémi lọ sáwọn àyè àrìn kan máa yẹ ní màmá ń bẹ̀rù wọ́n bá bi màmá léèrè màmá kí lóò ní kílẹ̀ tẹ́ báyà yìí ebi mo kàn jáde pé kí n tọ̀ náà ní mọ bí mo ti dé àyìn màmá ẹ̀ mọ bí dẹ́ wà yìí ibi dẹ́ wà yìí ó jìnnà sí àyìn tẹ̀sí àbá wọ́n tún rìn padà ní wọ́n ní bẹ́ẹ̀ ni Ẹ̀rín ni o. wọ́n ní ó tiẹ̀ ti wá yọ ọlọ́kàn mi pátápátá. Masha Allah. Alájà ó ti yọ ọlọ́kàn mi lágbè yà. ṣe bá wà pé bí ó ti rí ni ẹni kí ni irú wàhálà tí ó máa ń dákọ ọmọ rẹ̀ kí ni Ẹlẹ́kẹ̀rin irú lélẹ̀. wàhálà tí kìíní kó mi sí báyìí. Bẹ́ẹ̀ni. mo ní màmá tọmọdé ní àṣàdúrà fún kẹ tó kú Nàìjíríà pé ẹ tún dá wa dúró ọmọ yẹn tún dúró ní airport ó dá wa dúró báyìí àní ẹ bá ń ṣàdúrà màmá àṣàdúrà tá a bá dọ̀ Àṣàdúrà ẹni mo ní sóyà. sọ́ọ̀mọ tí ẹ ní àṣàdúrà fún lẹ̀ ń sọ pé irú wa ẹ mọ irú wàhálà tó kó yín sí
mo lóun kọ́ ló kó yín sí wàhálà ọba yín ni Allah. mo ṣàdúrà àdúrà ló kù báyìí. ẹ tẹ́wọ́. ẹ tẹ́wọ́. bọ́ ọ bá rí wàhálà hajj ọ ní umura lọ́ọ́ mọ̀ sí. bẹ́ẹ̀ni. gbogbo ẹ̀yin tẹ́wọ́ lórí ìjókòó yìí Allah. nínú àkọ́kọ́ tí mo fẹ́ ṣe ládùúrà fún yín ni pé ẹ ń lọ láàyè ni o. àyè lẹ́nu o. ẹ ní di ẹni tí wọ́n máa sọ pé ó ti kú sọ̀rọ̀. àmín. wọ́n yí gbé òkú wá láti Mẹ́kà o àbí bàbá wàláì. ọba dẹ̀ kú àwọn ará àwọn kò jọ àwọn lójú òní bàbá ti sọ lẹ́ẹ̀kan yẹn àti ń ṣe bẹ́ẹ̀ ló ń lọrin ni. bẹ́ẹ̀ni. ó gbọ́ tó bá ṣubú báyìí wàláì. mo fi gbọ́dọ̀ ṣàdúrà pé ọlọ́run èmi ń lọ ni mo fẹ́ bọ̀. mo fẹ́ bọ̀ ó sọ sọ bẹ́ẹ̀. fọlọ́run gbogbo wọn tí wọn náà ń lọ lọ́dún yìí pé bí mo ti ń lọ yìí ọlọ́run ẹlẹ́dàá ẹ jẹ́ ń bọ̀. ẹ jẹ́ ń bọ̀ èmi ń lọ ni mo fẹ́ bọ̀ ọlọ́run. bẹ́ẹ̀ni. àwọn tó máa ń plan báwọn fẹ́ lọ kú sí Saudi bàbá mọ̀ wọ́n àwọn arúgbó àwọn sinko kankan yẹn ni òun ó sì máa ṣe bí kò tí òun kò ń kú ni oníyẹ̀yẹ́ ó ti parí gbogbo tó fẹ́ ṣe tán wá ní tí ó dáràn sí lọ́run níyàyín nákùnrin síwájú ẹ yòówù ànábì. sallallahu alayhi wa sallam. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wà lọ́rùn tìyín àbí tàwa tọ́lọ́hún ó wàá wò pé yìí wàá gbẹ̀san rẹ̀ lára rẹ̀ níbẹ̀ ní òní tó wà níwájú mi yìí pẹ̀lú àlùbáríkà àdúrà tí bàbá ti ṣe ọlọ́run kò yanjú ẹ̀ láti yàrá kó tó dán. Allahumma amin. ẹ gbọ́ ọlọ́run máa ń mú yàn ní Mẹ́kà wàláì. wàláì ọlọ́run mú ṣé yẹn. ẹ̀dẹ̀ rí gbogbo Mẹ́kà àpẹẹrẹ ni mo wà ní àánú ara mi o àmọ́ wà nínú ara mi o gbogbo àyè yẹn pátápátá àyè àṣẹ ni. ìtò ọba dẹ̀ sọ wàláì yóò ṣẹlẹ̀. àfa yìí ni abusatari ni. lọ́dún tó lọ sí Mẹ́kà. ọlọ́run yóò ṣàánú rẹ̀. ana fún wọn ní owó láti Lagos State pé owó wọn ti. fẹ́yìn tẹ ní kí ló àwọn dé. ọ̀dọ́ Fanifaṣọlá fún wọn lówó. a wà lórí láì ibi tá a ti wá ń pín owó lọ́wọ́ lórí láì ó lóun wá ń bá ìkejì òun táwọn jọ wà lẹ́ nínú hòtẹ́ẹ̀lì nípa òun wá bá sàwádà pé kó sì dé orí wa báyìí kó sì lówó ti tán. kówó sì tán. bẹ́ẹ̀ni àfáàní fẹ́yìn tẹ ní kí ló dé Tájì Sákírù fi ṣe yín láàrin gbogbo wa. ntọ́ bá dénú o. sẹ́mi pàwọ́ dání bẹ́ẹ̀ni. ó dì mọ́kẹ́jì rẹ̀ ní sọ́mà pé ọ̀rẹ́ wa lótú Jamal. tá à ń sọ̀rọ̀ tọ́ ọ̀jẹ̀ tọ́ ọ̀dá mi lóhùn látẹ̀kan kankasi lórí odori bàbá yìí owó ti tán tọ́ ọwọ́ sábàdà báyìí wọ́n bá ń tò lọ ń gbowó lọ ń gbowó lọ ń gbowó lọ nínú ètò ọlọ́run nígbà tó dé orí wọn ń tò tọ́ wọ́n bá ní àfa ẹ̀dúró náà. àfa lẹ́yìn ẹja dáhùn ẹlòmíì lóhùn. àbálẹ̀ ẹ̀yin mọ̀ yàrá sáàkì. nàbàdàn ń fún àwọn tó àfi bí ìgbà tẹ́ni ti ń pín owó gbọ́. ọ mọ́mọ́ kà ní. nàbàdàn fún owó wọn téèyàn bá ní tòun bàjẹ́ ń bẹ̀ tí ó bàjẹ́ o. wàláì. lóbi já sí pé gbogbo tó fẹ́ máa sọnù ibi tó lọ kódà ibi tó bá ti kọsẹ̀ má pé orí rẹ o kankan ṣe mí o. má sọ bẹ́ẹ̀ o. wá àwọn tasbihatu tó ṣe tí ó di. yóò di. àbí kò sàṣàlátù straight. má sọ pé ọgbẹ́ o ọba lọ gbé pẹ́rẹ́. ló bá ní tọ̀ bisimilayi lọ́ba yọ àfa àṣẹgbẹ́ ó ní o. ó ní o ẹ gbé kámẹ́rà sí àbá ni o tọ́ ni o owó tán o. a bá bẹ̀rẹ̀ sí ní pé owó lọ pé owó lọ pé owó lọ fá títí èèyàn bíi 200 tún gbowó lẹ́yìn tí wọ́n alájí ò tí gbà wọ́n gbà tó wá dúró tẹ̀sẹ̀ rò ló ń ṣe lọ́ọ́ jòkó síbi kan náà nù pé òun tún lọ bá ọkùnrin yẹn ẹ ní àní àfa ẹ̀yìn ẹ̀dúró náà ẹsẹ̀ wa rò ó lọ jòkó síbi kan ó ní ibi tóun ti jòkó sí ibẹ̀ náà ni wọ́n ti wá orun wá gbé lọ́nbẹ̀ ibẹ̀ ló ti wá ń ṣerú yà pé ọlọ́run máa ń sọ fún pé ebi wọ́n lọ ní owó òní tán owó òní tọ́dọ̀ rẹ̀ owó tó ń sàgà ní tí ń ṣẹlẹ̀ náà nù ó ní oorun òun ò ju bí ìṣẹ́jú bíi 2 sí 3 lọ tó ń tajú padà pàtó ń lajú bá wọn ọ̀rọ̀ tí mo sọ ní ẹ̀ẹ̀kan ó dàbí pé òun lọ́lọ́run ẹni tí ń pín owó dà. ọlọ́run aláwọ̀ sọ́ọ́lì mo túbọ̀ mi kì í ṣe pé èmi kàn ń ṣàwàdà lẹ́ẹ̀kan ni ẹni tán pín owó gbà tí ìlàjú àwọn tí wọ́n gbowó ó sì ti tán tọ̀tọ̀ á padà lọ pé padà ẹ̀yin lẹ́ni dúró látẹ̀kàn àfa àmọ́ owó tí wàá tán báyìí o àmọ́ ẹni sùúrù àbá yín wà. bẹ́ẹ̀ni. ìyí tó ní kó tán ó tán wọ́n padà bá wa mí tàn fún mi. àwa mi wà ní o alẹ́ àrífi
ẹ dákun ẹ mọdún tẹ́ ẹ máa sọ. torí ẹ ọlọ́run kó wọlé Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. gbogbo àdúrà tá a bá ṣe ń bẹ̀ then àwọn èèyàn máa ń categorize ẹ̀ pé bẹ́ẹ̀ bá ti lọ Mẹ́kà tó bá ti dé wọ́n máa lówó sí ni ta ló sọ yẹn lẹ̀ náà ta ló sọ bẹ́ẹ̀ àlìjẹ́nà náà lọ́ọ́ máa fún ẹ ó ṣe àdúrà tó bá ṣiṣẹ́ Mẹ́kà tán ó wàá ṣe àdúrà pé ọlọ́run tó dáa fún mi tí n bá ti dé ọ̀tọ̀ nìyẹn bẹ́ẹ̀ ni o. ọ̀tọ̀ níṣẹ́ ájì kékeré ìgbà tí mo láṣẹ ájì bẹ́ẹ̀ mi yá sì máa wí nìyẹn wọ́n ní alẹ́ yìí salatullahi thumma salamu tusahilu ajal bayti wal tatwil faqra. so gbogbo ẹ̀yin tẹ́ ń lọ yìí ẹ̀yin tẹ́ ń lọ yìí ẹ tẹ́wọ́. ọlọ́run fún yín ní àlàáfíà tẹ́ fi ṣiṣẹ́ yìí àmín tẹ́ bá fi àlàáfíà ṣe ọlọ́run ó gbà lọ́wọ́ yín àmín tẹ́ bá wá dé yóò mọ̀ dáa fún yín sí àmín ẹ lówó tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú yín ọlọ́run ó mọ̀ ṣàlékún ọlọ́run fún àmín ẹ ẹni tí ò ní tán rán lọ òun náà padà dẹni tí ń rán yàn àmín. ọlá Muhammad Rasulullah iwájú ọlọ́run ọlọ́lá hawla wala quwwata ilà billahi ilà aliyu ó yẹ ilà. tẹ́wọ́ kí n ṣe àyà nẹ́kàlí mẹ́ta ẹ tẹ́wọ́ nẹ́kàlí ẹ lẹ́ẹ̀mẹ́ta bàbá ó ṣe gbogbo wa tó o bá gbọ́ ó di ilé ọlọ́run straight bí bàbá ti lè ké fèrò yóò dé ilé ọlọ́run yóò sì padà. ọlọ́run wọlé wa ti fẹ́ ké yìí àwa náà wà nínú ìkáyà sókè àwa náà wà ń bẹ nínú káyà sókè. irú muskila tá a wá nìyẹn alikibulatẹ́ẹ̀nì ò nírú ẹ̀ alikibulatẹ́ẹ̀nì ò nírú ẹ̀ o. wọ́n pín allocation fáwọn tí wọ́n jẹ́ tour operations 50-50 náà bù wọn 50-50. wọ́n á fún àwọn company kan more than 50 wọ́n á fáwọn kan ní 70 wọ́n á fáwọn kan ní 90. ẹ ti gbọ́ Ẹ ti nice gbọ́. one nice one. àwọn tí wọ́n fún ní 90 yìí gbogbo owó 90 náà ti san fún Nikon wọ́n ti sá fún Nikon o. Nikon o bẹ́ẹ̀ làwọn tí wọ́n san 70 láfùtà tí wọ́n sanwó tán yẹn má ṣe já gbìmùnú pé ẹ̀yin tó ti lé 50 tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo tó lé lórí yín ó kò mbẹ nínú àwọn tó fún 90 Ansarudeen ń bẹ nínú wọn ni Nasfat ń bẹ that's what ti wa. automatically ẹ mọ̀ Nasfat tó yẹ pé gbogbo àwọn táwọn sọ yìí èrò wọn bíi 400 bíi 500 tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán wá ná fún wọn ní 90 nínú 90 tán tó wá ná fún wọn tán wá tún já 40 padà ní late hours late hours. àwọn ní tábà pé tán àwà lẹ́nu rẹ̀ báyìí bóyá yóò jáde bí òní jáde oníkàlùkù dẹ̀ ti ṣe tíkẹ́ẹ̀tì. gbogbo tíkẹ́ẹ̀tì gbogbo Tíkẹ́ẹ̀tì nǹkan wà lẹ̀. everybody ti ṣe tán yẹn sẹ́ẹ̀rì so báyìí. nínú àánú ọlọ́ntọ́lọ́ ṣe fún ẹ láti kìbìlátẹ́ nìyẹn kò sí ẹnìkan tó kù tá a mọ̀ wọ́n pé fisa alágbájá báyìí ni ó ń fún wa ní problem ẹ̀ sì kí ọlọ́run dáadáa Allahu Akbar. ṣé mímọ̀ ṣe nìyẹn àbọ́lọ́hún ẹ pariwo ọlọ́run dáadáa kájọ wíbẹ̀ lọ́rọ̀ fa ẹ wo iye tí mo kà kalẹ̀ yẹn ló bá di pé nísìnyí ẹ bisimilayi bó láti wá mọ àwọn tí ó lọ báyìí nínú èèyàn 90 wọn ṣe bẹ́ẹ̀ ti upload gbogbo passport wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn níbẹ̀ ni ẹ fi yókù lẹ̀ èyí tí ọlọ́run bá ti ní kí ẹni ọlọ́run bá ti pè náà ni according to tí wọ́n ń sọ fún wa so nísìn ẹni tí ó lọ àtẹni tí ó lọ kò tí ì mà kò ní mà ẹlòmíì ti sin náà kára rẹ̀. ẹlòmíì ló rán yàn lọ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìkànnú àwọn ọmọ mi mo mú lọ lọ́dún yìí kò mà ìmáàmù Isa Al-Gamawi Al-Gamawi. Allahu Allahu akbar. ẹ yóò wá anábì kí ni mi yóò dùn dáadáa sallallahu alayhi wa sallam. ẹ gbọ́ lọ́n tóbi sallallahu alayhi wa sallam. yìí tó wá tóbi jù bẹ́ẹ̀ ni pé bá a ṣe ń sọ pé físà tèmi tẹ́mi kó wọn lọ ò tí ì jáde físà tiẹ̀ ti jáde Allahu Akbar. ẹ yóò wá anábì kí ni mi yóò dùn dáadáa. sallallahu alayhi wa sallam. Al-Gamawi. so ní túmọ̀ sí pé kò mà tẹ́lẹ̀ o ó ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ báyìí ni. nínú ètò ọlọ́run nìyẹn ètò ọlọ́run físà bàbá ò ti jáde físà tiẹ̀ wá jáde nítorí ọ̀hún sí lẹ́yìn bàbá wàá ṣàlàyé tá a bá délé masha bàbá ní. òun tó ń sọ̀rọ̀ náà kò mọ̀ físà tiẹ̀ náà ti jáde o. yóò wá anábì kí ni mi yóò dùn. ayakumala isa wà nù. àwọn ọmọ tẹ̀yìn isa yìí. ok wàrà sùúlàyà àti mímbàdí isimuhu ahamadu. ẹ yóò wá anábì kí ni mi yóò dùn. sallallahu alayhi wa sallam. masha allah. so àánú ọlọ́run rèé ó ṣeun ó ṣeun ọlọ́run o. ọlọ́run wọlé àwọn ọmọ rasulullah ọlọ́run wọlé ànábì wájú wọlé ànábì. bá a ṣe wà lọ́nà ní sinimá sọ fún wa pé tọ ọlọ́run ti ní kí lẹ́bàá ti ṣe báyìí alhamdulilah. à ń retí yòókù à ń retí yòókù. kọ́lọ̀ wọlé rasulullah kó wọlé àyíká àwọn báàlì kìbìlà tẹ́lẹ̀ ṣe. à ń retí yòókù à ń retí yòókù inshallah
kíṣà lè pé. ó ní tó bá ti mọ́mọ́ ayélujáde Masha sọ Allah. mi ti yé. Hafizakumullah. Ó yé wa bàbá. a ní dààmú lágbára ọ̀rọ̀ Allahumma amin. ẹ tẹ́wọ́ ẹ pé bisimilahi rahman rahim Bismillahir Rahmanir Rahim. ẹni àlẹ́ yìí Alayhi. tó bá wí dáadáa wà á dé mọ́kà Alayhi. ẹni tó máa ń tọ́ bá ti sanwó mọ́kà rẹ̀ ni kò ń sẹ̀yìn tí Tọ́. wọ́n á ní Bàbá aláwọ̀ bàbá ẹ jẹ́. nísìn ó ságì lọ́gbẹ́ ó Ẹ ó jẹ́ tó kó ní náà. ọlọ́ba ọdẹ wa dé di ọ̀pẹ ọgbẹ́nu sókè Bàbá. ṣé tí wọ́n á sọ pé wà á Ẹ dé jẹ́ kó mọ́kà náà wí torí Fákírù ṣé bí kó bàbá wà ẹ̀ sálà. náà alẹ́ àrírí ké ó sanwó fún ẹ̀lì kìbìlátẹ́yìn mo wá ní wà á dé mọ́kà ìwọ náà wá ní wọ́n ti la máa dé mọ́kà ọ̀rẹ́ sáré báyìí ẹ wà á dé mọ́kà ó lè mọ́ jọ ọdún ìṣá nínú alikiblatein a kì í tán yàn ní àyín bàbá yìí kò tán yàn rí Bẹ́ẹ̀ni. wọ́n ti parí ṣe ọlọ́run Àṣàkọ́fì ni. kò dẹ̀ sí ntí bàbá àgbàkọ́fì ò bá ní ta gbangba báyìí wọn ò ní eléyìí o ntọ́ba sì ní eléyìí ọlọ́run ṣe fún mi Bẹ́ẹ̀ni. tó fi lóde àyín Bí bàbá Àṣàkọ́fì ṣe rí nù. àbáwá alẹ́ àrírí dẹ̀ Àlàrírí ni. àgbàlagbà ló ń kó Àgbàlagbà ni o, àgbàlagbà ni o. Kìí ṣe wẹ́n tó bá yọkùn ní àgbàlagbà o. wàláyé àgbàlagbà rẹ o Àgbàlagbà ni o. Ọkọ̀ ní bíkejì. ọlọ́run nípa àlẹ́yìn Àlàrírí. Alayhi. salatullah Salatullah. tí wọn bá fẹ́ lọ mọ́kà ó yá wí jájọ wí papọ̀ Sọ́mà ẹgbẹ́ àlẹ́yìn Alayhi. Asubi TV. mẹ́kà ní ṣe Ibrahim ni tẹ́yìn bá ṣe é láàrin odidi ọdún kan Láti oṣù ní yá. tó ṣe é ní àsìkò zòlì hijja tó bá ṣe é tó bá pọ̀ dáadáa wọ́n ní tó bá àdọ́dún mi ọlọ́run ó pè é pé kó wá Allah. kó ní ẹ máa bọ̀ Masha Allah. Wallahi al-azim. gbogbo àwọn tá à ń kó lọ lani ẹ máa ṣe tẹ́ ẹ bá ṣe é tòótọ́ ẹni bá ṣe é yóò jáde isa yóò sì mọ̀ pé òun lọ àmọ́ wọ́n bá júlẹ̀ òun náà bá ń ṣe Ẹyin ṣe. Ìmáàmù mi náà pọ̀ tá ṣe o. ẹ̀hẹ́n Bẹ́ẹ̀ni. Àmọ́ tọdún eléyìí. ọdún eléyìí o àlìgàmọ́ wí ló mú Allahu akbar. ẹ sọ pé àléyìí Alayhi. salatulahi Salatullah. thumma Thumma. salamuhu Salamuhu. tusahilu Tusahilu. hajja libayti Hajjal Bayti. wali Wali. tẹ́tíwì Tẹ́pùwì. Tatiwi. lílí Lili. fàkìrà Fakiro. ẹ tún pé àléyìí Alayhi. bó ti wù yẹn pẹ̀lú àṣẹ ọlọ́run ó gbogbo ọ̀nà pátápátá ọlọ́run ó sì nírọ̀rùn báyìí lẹ́ẹ̀ débẹ̀ ẹ tún pé àléyìí Alayhi. salatulahi Salatullahi. thumma Thumma. salamuhu Salamuhu. tusahilu Tusahilu. hajja libayti Hajjal Bayti. wali Wal. tẹ́tíwì lílí Tatiwi lil. fàkìrà Fakiro. ẹ tún pé àléyìí Alayhi. salatulahi Salatullahi. thumma Thumma. salamuhu Salamuhu. tusahilu Tusahilu. hajja libayti Hajjal Bayti. wali tẹ́tíwì lílí Wal tatiwi lil. fàkìrà Fakiro. ẹ ké fati àkàjẹlẹjẹlẹ ké salatu fati sẹ́yìn rẹ̀ kẹtù ké fati àkàkẹtù salatu fati sẹ́yìn rẹ̀. Amin. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله. Congratulations. سبحانك اللهم لا إله إلا الله. سبحانك اللهم لا العارف بالله إلا الله. وبحمدك العارف. اللهم لا إله إلا الله. وتعظم جلالك لا إله إلا الله. ولا إله غيرك. غيرك لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله القرآن كلام ẹ jẹ́ ká jọ wí la ilaha ẹ wí dáadáa. Allah, Allah, Muhammad
muhammadu rasulullah alikur'anu kalamu. Ó yá pé ẹni tó rí ṣe o ìwọ Ọlọ́run ni. Àlàyé ẹni tí ò ní o ìwọ Ọlọ́run ni. ẹni tó kọ́lé ìwọ Ọlọ́run ni. àwọn tá ò tí ì kọ́ ìwọ wọn. Ọlọ́run ni. ẹ̀wẹ̀ ni tó bímọ. ìwọ Ọlọ́run ni. ẹ̀tún àwọn tá ò tí ì bí o ìwọ Ọlọ́run ni. lọ́jọ́ ṣe ń bá iṣẹ́ Olúwa ni. ẹ̀wọ̀n bóró ṣe ń ràn. iṣẹ́ Olúwa Mo ti fẹ́ tẹ́lẹ̀. ni. Tafẹ́fẹ́ ṣe ń fẹ́. iṣẹ́ Olúwa ni. Ẹ̀tún wo bójú ṣe wà. iṣẹ́ Olúwa ni. Wá rí bẹ́ẹ̀. ìwọ ló dá mi èmi ò gbàgbé rẹ o. Ọlọ́run jọ̀wọ́ dákun má gbàgbé mi. La ilaha illallah. La ilaha illallah. Allah. Muhammadu Rasulullah. Aliko ẹ̀yánu kalamullah. Ẹni tó lọ́kọ̀ Ìwọ Ọlọ́run ni. Ẹwà wọ́n tó tí ní o. Ìwọ Ọlọ́run ni. ẹni ń lọ Mákà. Ìwọ Ọlọ́run ni. Ẹwà wọn tó tí lọ. Ìwọ Ọlọ́run ni. Ẹ wo bá a ṣe lóyún. Iṣẹ́ Olúwa ni. Ẹ kí ọlọ́gbẹ́ Allah. Ẹ wo bá a ṣe ń bímọ. Iṣẹ́ Olúwa ni. Ẹ wo bọ́mọ ṣe ń ra. Iṣẹ́ Olúwa ni. Ẹ wo bọ́mọ ṣe ń rìn. Iṣẹ́ Olúwa ni. Ẹ wo bọ́mọ ṣe sọ̀rọ̀. Iṣẹ́ Olúwa ni. Ẹ wo bọ́mọ ṣe dàgbà. Iṣẹ́ Olúwa ni. Kalimatani kafifatani ala lisani thaqilatani fil mizani habibatani ila ramani subhanallah wa bihamdi subhanallah ilé azimi. Ọlọ́run Ìwọ ló dá mi èmi ò gbàgbé rẹ o. Ọlọ́run jọ̀wọ́ dákun má gbàgbé mi. La ilaha illallah. ẹyọ kan tó kù rè o. La ilaha illallah. Allah. Muhammadu Rasulullah. Alikurianu kalamullah. Ọlọ́run mi mo wá dúpẹ́. Ọlọ́run mi mo mọ́pẹ́ wá. Torí ìwọ lọ́ba tó ń ṣe tàná. Ìwọ lọ́ba tó ń ṣe tòní lọ́wọ́lọ́wọ́. Ó ti dájú pé wàá ṣe tọ̀la. Ẹ wí dáadáa. Kò má ṣàṣe tì nínú ọ̀rọ̀ ẹ. Allah, Ọlọ́run mi, ó wá dúpẹ́. Allahu akbar. Allahu akbar. Adam Allah hayat Sheikh Ahmed al-Muqtari. حفظكم الله ورعاكم الله وكثر الله من أمثالكم. نعم. حياكم الله. Allah. Lákọ̀ọ́kọ́ bàbá náà wọ́n dúpẹ́ fún àfáà àgbà al-Muqtari. Damallahu hayatahu. Àkọ́kọ́ pẹ́ òun náà ni wípé ní àpè wọ́n sì dá wa lóhùn, wọ́n tẹ̀ lọ́rọ̀ anábùwà Muhammad kápẹ́ ní súnà ni, ṣùgbọ́n kéèyàn wá dẹ́ni tó pe ní lóhùn ọ̀ranyàn ni. Ẹ wá tẹ̀ lọ́rọ̀ yàn
ọlọ́run nìkan ló tó tán gbogbo èyí táyì náà tẹ́wọ́ sọ́lọ́run tẹ́ ń béèrè wájú ọlọ́run ọlọ́run máṣe máa ṣe rọrùn fún yín tí bàbá bá ní ẹgbẹ̀rún àwọn tí wọ́n fi máa bá yín sọ̀rọ̀ báyìí ni bàbá ò bá máa fi dúpẹ́ fún yín báyìí ọpẹ́ ẹlẹ́ẹ̀kejì owó tí ẹ fún bàbá tẹ́ fi ṣèkónà òun kọ́ ló tóbi láyà bàbá in tó ṣe bàbá ni pé ibi tówó náà ti jáde irú èyí sábà jáde bẹ́ẹ̀ ẹ sì ti fi àpẹẹrẹ náà hàn wá báyìí àwọn oníbàárà èyí tó kan rẹ̀ bá túmọ̀ ní ojúwe ibi tó ti gbà á kálá àfà tó ronú pé jẹ́ ń fàáfà ẹlòmíì ò tún pàdé lóde wọ́n lura wọn kìíní yẹn kún bàbá lójú púpọ̀ gbogbo owó tá a bá pa lówó sàárà oníkálukú náà ti ń kó lórí bùkátà alẹ́ ni ò ṣe é yọ mọ́ kò sì sí ń tó fà á àwọn ọmọ tí ń bẹ lábẹ́ wa tó ní kálukú náà ń jẹun tí gbogbo bùkátà wọn kún náà ni nígbà tá a fẹ́ ṣàwẹ̀ àwọn ìyàwó anulé wọn náà wọ́n gba 200,000 wọ́n ní kí ló dé wọ́n ní bí nǹkan ti rí Nàìjíríà ni ó yẹ gbà sàárì kan nínú 200 kí ló dé nígbà tí ó dijọ́ kejì tí wọ́n tú abọ́lẹ̀ àṣẹ wòlíì Ọlọ́run làwọn ìyàwó ńgbà tí bàbá ráwọn abọ́ bàtálíọ̀n ńlẹ̀ńlẹ̀ abọ́ wa ń lọ bí 50 something ńlẹ̀ńlẹ̀ àtẹni tó ń yà lọ́tọ̀ náà yà pé wọ́n ń pọ́njẹ́ bí jẹun bàbá náà ní iṣẹ́ yóò gbọ́ ọmọ wa náà làwọn eléyìí tí ọkọ ló kọ́ àwọn ọmọ kéwújọ ni tí èèyàn bá wá fún yàn lówó yóò ti mọ tí ó fi gbọ́n lé Allahu Akbar káfá wa lè farú yẹn yọ wòlíì Ọlọ́run ni wọn ò bá ti kí yín bẹ́ẹ̀ náà lẹ ti rí Ọlọ́run ọba o Ọlọ́run ó máa ṣàlékún fún yín àmín Ọlọ́run Nábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní bẹ́yàn bá ṣèyàn lóore tó bá ti sọ pé jazakallahu khairan wọ́n ló ti san oore náà padà ọba tó máa àdìpẹ̀lẹ́ yóò bá ṣàdìpẹ̀lẹ́ fún yín àmín kì í tó ẹ̀dá láyé kódà bá a bá tún dọ́dọ̀ Ọlọ́run náà kì í tó yàn Ọlọ́run á tún máa béèrè lọ́wọ́ wa pé ṣé tí mo ṣe fún yín tí mo fún yín ṣó tẹ́ yín lọ́rùn ní tí ìsọpọ̀ tẹ́ wa lọ́rùn á tún máa béèrè pé Ọlọ́run ṣó tún kù já wa sí tó bá kù kó gbé wa nígbà tó Ọlọ́run ó parí àyà yìí Ọlọ́run ní tó wà lọ́dọ̀ wa ó pọ̀ gan tá a máa fún yín tí ò ní dínkù tí ò ní pẹ́ láyé tí ò ní tán láyéláyé ọba tó ní àlékún lọ́dọ̀ Ọlọ́run ó bá wa ṣàlékún àpọ́nlé tí ń bẹ lára yín ọlá tí ń bẹ lára yín Ọlọ́run ó bá wa ṣàlékún rẹ̀ owó tí ń bẹ lọ́wọ́ yín lápò yín Ọlọ́run ó bá wa ṣàlékún rẹ̀ yóò máa pọ̀ ní yóò máa rọ̀ bí òjò tí ò ní dá Ọlọ́run ọrọ̀ tó ju gbogbo nǹkan Ọlọ́run ó bá wa rọ̀ fún yín yóò bá wa ṣàlékún rẹ̀ fún yín ìgbàgbọ́ yín tọ́lọ́run ti fún yín tẹ́lẹ̀ Ọlọ́run ó wọ lásìkò yóò máa bá wa ṣàlékún rẹ̀ àlàáfíà ara tí ń jẹ́ kéèyàn oríṣẹ́ Ọlọ́run jẹ́ Ọlọ́run wo yóò bá a ṣàlékún rẹ̀ fún yín. àmín pé Ọlọ́run kó wọ lálùbáríkà tí ń bẹ lára Mọ̀wúlánà Sheikh Ibrahim Iyas. àríkàrà mọ́ Ọlọ́run lára Mọ̀wúlánà Sheikh Ibrahim Iyas. àwọn tó pe bàbá lọ́dún náà
wọ́n lẹ pósítà ṣe Ibrahim sára ògiri báyìí. ọba kan sì lọ mú igi ó sì fi yín ojú pósítà yẹn ojú wọn bẹ́ẹ̀. kílẹ̀ tó ṣú ojú rẹ̀ sì fọ́. kò ríran mọ́ rárá ni. wọ́n wá gbé wá sójú wáàsí. ẹ fẹ́ dán mi wò léléyìí. kí ló ṣe? wọ́n ló fi kí yín ojú Mọ̀lánà Sheikh Ibrahim Inyas. ó kàn rí pé nǹkan kan fẹ́ sóhun lójú ni. ẹni kó lọ máa ṣàdúrà fún Mọ̀lánà Sheikh Ibrahim Inyas. èwo lè wá gbé wá sójú agbo ẹni ó ṣàdúrà fún wọn wá ti ṣàdúrà yóò rọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run látara wọn. Ọlọ́run wọlé yìí tí bàbá ń sọ yìí tí ẹ ṣe pé bóyá torí pé bàbá wa Al-Mukhtari jẹ́ Tìjàníyà kọ́. bàbá wa Sàkọ́fí bàbá dá ojú ọ̀nà Súfì mà dáadáa. oríṣiríṣi ọ̀nà ló wà téèyàn lè gbà wọlé Ọlọ́run. àwọn gbogbo ọ̀nà táwọn ẹni Ọlọ́run gbà wọlé pátá ẹyọ kan náà ni kò pé méjì. gbogbo àwọn tá ẹ bá rí láyé tí wọ́n máa ń rin ojú ọ̀nà Ọlọ́run tá a sọ pé ẹyọ kan yìí náà aṣọ ẹni ẹ̀ṣà ni wọ́n nú ayé wọ̀nyí wọ̀nyí pọ̀ wọ́n wọ̀n. ṣebí Mọ̀lánà Ahmad Tijani àwọn ni wọ́n dá tọ̀rí ojú ọ̀nà Tìjàníyà lẹ̀. Salatul Fatihi tó ṣe nígbà táwọn èèyàn fẹ́ máa kọjá lórí omi River Dajla. ṣé Ahmad Tijani àwọn èèyàn wá ń fọlá àwọn bẹ́ẹ̀ lọ́hùn kọjá lórí omi náà. ẹwẹ́ èmi dúró lórí mọ́tò bíbí òrọ́nà lọ kí lẹ́yìn ló tẹ́ fi kọjá ẹ sọ fún mi. wọ́n láwọn fọlá wòlíì Ọlọ́run kan tọrọ ni. táwa ni wòlíì náà tẹ́ fi ń tọrọ. wọ́n ní Mọ̀lánà Ahmad Tijani Abul Abbas. ṣé báwo èèyàn ó ti máa jẹṣẹ́ mi rèé? wọ́n padà lọlé lọ́wọ́ khalwa fún ọdún 12 tó fi wá ṣe Salatul Fatih. gbogbo ẹni tó bá ti ná sí nǹkan pátá kó máa jẹ lọ. ṣùgbọ́n ẹni tó ní ojú ọ̀nà yìí òun náà ló ti sọ fún wa lẹ̀ pé mi ò parí iṣẹ́ o. àmọ́ tẹ́ni tó fẹ́ parí iṣẹ́ bá dé kọ́kọ́rọ́ àṣírí yìí bó ti tilẹ̀kùn rẹ̀ ẹni tó bá lè ṣí láì ní kọ́kọ́rọ́ láì sì já òun náà ni Sahibul Faida ni Mọ̀lánà Sheikh Ibrahim fi dé. rahimahullah ta'ala anhu niyas. wòlíì pọ̀ ní France ní France náà. Senegal. wòlíì pọ̀ ní Senegal. kódà wọn a máa fi nákàlí dára. tẹ bá rẹ lómi tó lóyún báyìí kì í ṣoyún tíra ló kún bẹ́ẹ̀ àsìrárù ni. ẹlòmíì lè súnké àsìrárù ló sún sẹ́yìn. ó sì fò kọjá lórí àwọn tí ò gbé tí ó wáyé pé mo rotí ṣé Ibrahim ni màá ní kẹ́ tẹ̀rí sínú odò yìí ni èmi mo ní ẹgbẹ́ mi dá ẹgbẹ́ mi. Mọ̀lánà Sheikh Ibrahim Inyas Ọlọ́run wọlé bàbá náà wájú Ọlọ́run. bàbá wa Al-Mukhtari gbogbo àdúrà tẹ́ ṣe fún wa pátá ní Kiblatain travels and tours Ọlọ́run má ṣe bá wa gbà á. Alhaji wa Murtado CEO
Alhaja wa Amina MD Ọlọ́run dákun bá a ṣàlékún ọlá fún wọn bá a ṣàlékún gbígbàdúrà fún wọn Ọlọ́run wọlé àfáwà àgbà Al-Mukhtari wájú Ọlọ́run wọlé àfáwà Salati Ọlọ́run wọlé Maulana Sheikh Abdul Yakin Mustafa Ọlọ́run wọlé Maulana Sheikh Nasiruddin Al-Kabari As-Sinahaji Ọlọ́run wọlé Maulana Sheikh Adam Abdullah Al-Ilori Ọlọ́run wọlé Maulana Kamaluddin Al-Adabi Muhali Ọlọ́run wọlé bàbá wa àgbà Sheikh Muhali Ọlọ́run wọlé bàbá wa Imamu Al-Ayawa Sheikh Mashood Abdul Ghani Rọ́jí ọlọ́mọṣẹ́ bá gba gbogbo àdúrà náà wala quwwata illa billahi al-aliyyil azim a lọ sọ́dọ̀ Alhaja wa Mojida àwọn ọlọ́mọ wa ṣe vote of thanks kí Ọlọ́run wọlé àti tóbi ọlọ́mọṣẹ́ bá wa gbàdúrà wọn àbíkọ́lá àti tóbi Ọlọ́run. Hello. Adúpẹ́ fún Ọlọ́run ọba Allah. Àṣekẹ́ àti gẹ̀fọ́níṣẹ́ ńlá nọ́bẹ̀wá Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ àtọ̀là tó pọ̀ kọ́lọ́ba àmúbá ànábì. Àwọn aráalé ànábì, àwọn ọmọ ànábì, àwọn ìyàwó ànábì àtàwọn sàábì ànábì lọ́la bíbí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí a pè tẹ́ ẹ wá. Látorí ọ̀gá wa Alhaja Muritado àti Alhaja Aminat Asakọ́fí kọ́lọ́run bá kó jẹ́ kí a rí wọn pẹ́ kọ́lọ́run kó jẹ́ kí iléeṣẹ́ yìí kó túbọ̀ gbòòrò ju bí a ṣe lérò lọ lọ́la bíbí ànábì wa Muhammad sàlásàlá. Adúpẹ́ lọ́wọ́ bàbá wa náà Sheikh Asakọ́fí tí a pè tọ́ wá tọ́ dúró tì wá bàbá wa Al-Hariri bàbá wa gbogbo àwọn tí a pè tí wọ́n wá pátápátá gbogbo bàbá wa Al-Mutari gbogbo yín la dúpẹ́ fún ẹ ṣé ọlájẹkárí yín pẹ́ o tó bá tún dìwò yìí ọdún tó ń bọ̀ á tún jọ ríra wa ní gbogbo àwọn alálàjì wa lálọ́ láyọ̀ lábọ̀ láyọ̀ lọ́la bíbí ànábì wa mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀sọ̀ èyí tá a lọ yóò ní jáṣe mọ́ a ò ní pẹ̀dín o a ò ní sọnù o lọ́la bíbí ànábì wa mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀sọ̀ ẹ jọ ẹ rántí kẹ́ mú táàgì yín dání o ẹ dẹ̀ wọ àǹkárá fún ìdánimọ̀ ẹ má gbàgbé àǹkárá yín sílé ẹ má gbàgbé táàgì yín sílé o ọlọ́run aṣọ àjùgbà náà lọ lọ́la wàlá haúlá wàlá kọ́wátá ìlà bìláni èrè àti bisimilahi fatiha bisimilahi rahmani rahim alhamdulilahi rabbil alamin arahmani rahim maliki hamidi iyaka na'budu wa iyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. Allah. الله الله اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. مريدي الله. لا